la ilaha illallah, 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 la ilaha. Salamu alaikum. Illallah, la ilaha. Àgbáyé ó dalẹ̀ o. Àgbáyé ó dalẹ̀ o. Àgbáyé ó dalẹ̀ o. Ẹ ṣé bàbá. Illallah, la ilaha 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 illallah. Bí sìírí nù. La ilaha illallah, la ilaha illallah. Bẹ́ẹ̀ tí ń wò wọ́n ọ̀pọ̀lọpọ̀ oníṣẹ́ ibi níbẹ̀ nínú wọn bẹ́ẹ̀ sì ni èèyàn rẹ̀ tún wà ṣùgbọ́n oníṣẹ́ eré tí ń bẹ nínú wọn kò wọ́pọ̀ púpọ̀ nínú wọn wòkè hàn bíi pé àwọn àtolódùmarè náà jọ ń ṣe wọléwọ̀de ṣùgbọ́n jìbìtì irọ́ ìjàmbá tẹ́ńbẹ́lẹ́kún ni wọ́n fi ń ṣayọ̀ọ́yọ̀ ṣùgbọ́n tá a bá wí títí tí wọ́n bá gbọ́ à sọ pé a wí tiwa nítorí ajá tá a wí lọ́ràn tí ó fẹ́ ní dájá ẹlẹ́gbára àgbòmọ̀mọ̀ tá a wí lọ́ràn tí ó gbà á dàgbò mọ́lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn tá a bá wí lọ́ràn tí ó bá gbẹ́ ẹ ṣáàjú ẹ bó bá ṣe fẹ́ ni kó máa ṣe fúnra rẹ̀ ní ó fọwọ́ àbámọ̀ bomi sẹ́nu wọ́n máa wòye o n ó máa wòye èmi ó fọwọ́ lẹ́rán o n ó máa wòye n ó fọwọ́ lẹ́rán o n ó máa wòye èmi ó fọwọ́ lẹ́rán o n ó máa wòye òye làgbà wò ajá tá a wí lọ́ràn tí ó fẹ́ yóò di ajá ẹlẹ́gbára àgbòmọ̀mọ̀ tá a wí lọ́ràn tí ó gbà yóò dàgbò mọ́lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn tá a bá sọ fún tó bá kọ̀ ọwọ́ àbámọ̀ ni ó fi bomi sẹ́nu àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀ kò sẹ́ni tó rẹ́bọ àbámọ̀ ṣe. Brother Ṣẹ́gun. Yes sir. Olúwa wà pẹ̀lú yín. Àmín Jésù. With a little job tẹ́ ẹ rí yìí mo fẹ́ kẹ́ ẹ tún súnmọ́ Ọlọ́run dáadáa síwájú sí i kẹ́ ẹ dẹ̀ máa gbàdúrà lóòrèkóòrè kẹ́ ẹ dẹ̀ rí i pé táìsì yín ẹ̀ ń san ní gbogbo ìgbà ẹ tún máa rí èyí tó jù báyìí lọ Olúwa ṣagbára dọ̀tun ẹ ṣé. ẹ pẹ̀lẹ́ bàbá. ẹ pẹ̀lẹ́ o. Olúwa ṣagbára dọ̀tun. ẹ kú ṣe Olúwa. àgbà yín ó dalẹ̀. Àmín. Jésù wà pẹ̀lú yín. Àmín o. ẹ pẹ̀lẹ́. Àmín. ẹni bá rí wọn bẹ́ẹ̀ yẹn kò ní mọ̀ pé èèyàn burúkú pọ̀ nínú wọn ẹ ṣùgbọ́n èèyàn rere tún wà ní àárín wọn pẹ̀lú o ó kàn jẹ́ pé èèyàn rere tí ń bẹ láàárín wọn ò wọ́pọ̀ wọ́n ní ọyẹ́ òsán àrá kùrukùru dán mọ̀nàmọ̀nà akọ àparò kò lágbé lórí kábò rẹ̀ ò sì lágbé lórí sánsánsán ó di fáfọlọ́fin tí ń run tẹ́ ànáṣe àyà rẹ̀ sọ̀gbùngbùn àrùn ọkàn bí ọmọ rẹ̀ ń rárùn ríngédé n ó máa wòye o n ó máa wòye èmi ó fọwọ́ lẹ́rán o n ó máa wòye Ifá mi kì í ṣèkà ayé ẹ má fèké lọ̀ mí àwo èmi ó fọwọ́ lẹ́rán o n ó máa wòye. bọ́mọ bá ń gbóná téèyàn bá ti mú ewé hùn tó bá ti fi ọsàn wẹ́wẹ́ sí i ẹ lẹ́ o bàbá. ẹ kú kó lè dá o. ẹ kú tọ́nà o. ẹ kú kó lè dá o. ó kárí ọmọ ó dàgbà. ẹ kú tọ́nà. ẹ ṣé. àdúpẹ́ o. ẹ kú iṣẹ́. ẹ ǹlẹ́. yóò ṣeé ṣe o. àṣẹ o bàbá.
alẹ́ èèyàn burẹ́wà wọ́n lójò ló pa á ṣé omi máa ń san ẹwà kúrò lára èèyàn ni ẹni rere ò wọ́pọ̀ ní dúníyàn bí ẹni bí tí wọ́n lọ jàǹtì rẹ̀rẹ̀ ó máa dámọ̀ bá ṣèkà tán alódò rere kì í gbétílé lóòótọ́ ọba Èdùmàrè ló dá tibitire ó dá ewéko fún ìlò àwa ènìyàn ká máa fi ṣe ìwòsàn àti àlàáfíà ara wa ṣùgbọ́n àwọn kan wá fi ṣe bí ẹ bá jáwọ́ nú bí ṣíṣe kẹ́ ẹ jáwọ́ nú ìkà torí ẹlẹ́san san kò ní ṣàìsàn abèrè yóò béèrè kò ní ṣàìbéèrè wo kẹ́ni ó hùwà gbọ̀dọ̀gbọ̀dọ̀ kẹ́ni ó lè kú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́mọ ẹni ó lè nawọ́ gbọ́gbọ́rọ́gbọ́ léni sí irọ́ pípa kò pé a mọ̀ pẹ́ láyé ilẹ̀ dídà kò pé a mọ̀ dàgbà kùjọ́kùjọ́ ṣùgbọ́n sá ọjọ́ àti sùn lẹ́bọ̀ Oòduà ò nífẹ̀ẹ́ sí ohun tẹ́ ń ṣe bẹ́ẹ̀ ni Ọ̀rúnmìlà ò sì fi kàn yín. ẹ̀lẹ́ o ẹ̀yin ọmọ mi ẹ kú eré ẹ kú kó lè dáa inú yín ó dùn o ní ìlú Ajébándélé la wà yìí eku ò ké bí eku ẹyẹ ò dún bí ẹyẹ èèyàn ò fọhùn bí èèyàn àgàn ò tọwọ́ àlàbòsùn kí là á ṣe sí i. Boss, file works. Go back and table me right away. All right. Come here. Are you my staff? Yes, ma'am, your staff. Níbo ni department here? IT student ni mo ṣe IT níṣẹ́ yìí, ma'am. Ta ló sign papers there? Mr. Agubánirọ̀ ni, ma'am. Mr. Agubánirọ̀. Agubánirọ̀ kọ́ kọ́pà ni. Agubánirọ̀ àbí Mr. Ojúbánirẹ́. I don't have Mr. Agubánirọ̀ here. Ṣé òun ló sign paper ẹ? Pẹ̀lú àkísà tó wọ̀ yìí. O tún sag. Corporate madam dressing ni, ma'am. Can you imagine? You are telling me this? Malian nínú office. What an indiscipline. Come here. Bí mo ṣe ń wọ ẹ ní ìsìn kó jáde kó máa lọ sílé yín. Jáde kó máa get out. Stupid boy. Kí la rí gbọ́ o? Wọ́n lè béèrè mi lánàá mà. Àbí kò yẹ kí n béèrè ẹ nígbà tí mi rí ẹ lọ́fíìsì tó lọ before closing time. Mi gbọ́dọ̀ béèrè ẹ. Mi ò lọ sílé mà. Kí wá lẹ lọ o? Mo lọ sílé ìwé ọmọ yín ni mà. Ilé ìwé ọmọ mi. Ọmọ mi ni mà. Better. Mo sáré lọ mo ní school ni. Time tán máa ń close ti tó. Torí ẹ̀ ní fi ní kí n sáré lọ mà. Mi dẹ̀ pẹ́ tí mo fi padà mà. Ọ̀kadà tó gbé mi lọ náà ló sì gbé mi padà sí ọ́fíìsì. Ọ̀kadà ò bá tiẹ̀ mọ́ gbé padà kò sí nǹkan kan tó kàn mí bẹ́ẹ̀. What I'm concerned is bí mo ṣe fẹ́ fọ iléeṣẹ́ yìí mọ́. Sorry ma. Sorry for yourself. Ṣìkẹ́mi àbí kí ni wọ́n ń porúkọ ẹ? Máa dì pẹ̀lú ẹ. Yes. Kò sí àyè rọ̀bọ̀rẹ́bẹ̀ kò sí àyè rádaràda. Lọ sílùú òyìnbó náà. Iye wákàtí tí wọ́n bá fi ṣiṣẹ́ ó ní wọ́n fi ń gbowó. And that insubordination has got to stop. Gbogbo nonchalant attitude yẹn it will stop. Àjẹmọ́rú yín oṣù tí ní débì kan kò tí ní parí ẹ máa canvas fún salary tẹ́ ẹ ṣiṣẹ́ fún stupid girl. Lámbẹ̀
tírúgbọ̀n lọ mú palangba ọ̀dà lọ́mọdé bá gbọ́ngbọ́n kúkú bàbá rẹ̀ ṣe gbọ̀ngbọ̀n sísìn ń bọ̀. ngbà bó bá wọ̀ ní ṣe wá sí wọ̀ lóko kọ́ lè wá sùn mẹ́jọ a. iṣu wà lé. mẹ́ẹ̀mọ̀ wíṣú bẹ́ẹ̀ ayé aláya ẹ̀ mẹ́ẹ̀mọ̀ wíṣú bẹ́ẹ̀ lẹ́kùn sí. yẹ bá bí ọ̀dà kọ́ mọ́ wàyó ta lẹ́ni ló mọ ọmọ kọ́dàgbà tó yìí kọ́ mọ́ á lè pa lágbàámu. ẹ lẹ́ o. ẹlẹ́gbọ̀n ìlú Ajébándélé. Ajébándélé tààrà báyìí náà lẹ́tọ̀ lọ tẹ bá ti lọ tààrà ẹ kàn ojú ìlú lọ́hùn bẹ́ẹ̀. straight báyìí la máa lọ àbí. àní yà sẹ́ni rẹ̀. ọ̀nà báyìí náà. ọ̀sẹ̀ bí ọ̀nà báyìí lẹ́yìn náà lọ. bẹ́ẹ̀. ẹ jẹ́ ká gbé dání sódà ẹ lè máa fọ̀nà. àlà oko mẹ́ ò lè fi lọ ń tèmi. àwọn ẹ̀ ń pàwọ̀ mọ́ ẹ kàn gbé wa ká gbé níwájú kẹ. àbí òtún òórùn yìí náà mú díẹ̀ pé tẹ bá lè kó ká gbé kẹ. tẹ bá ẹ ṣe. ẹ sí o. mo dúpẹ́. mi mọ̀ pọ́nù kan tún wà mí báyìí á ti ń lé ní àti táyà. ọ̀dà ẹ rọra o. ẹ ṣe wọn. jókòó náà. ọmọ gbàgbé bó ṣe lọ́wọ́ pé mo fà àkókò ṣòfò lọ́wọ́ kan tí ó pẹ́ ó ṣàmọ̀ ó ṣàmọ̀ bóyá lọ àdé. owó ètò ẹ̀ bóyá ga yẹn gbogbo ẹ̀ wó. bóyá ga yẹn ẹ mọ̀ kọ́ ṣe mọ́ ẹ sáré lọ wọ́ṣẹ̀ mi wà ẹ má yẹ kó pẹ́ ṣó ti. Ìyálóde. ọ̀tún. kárólé bàbá o. kárólé bàbá o. ẹ dábàá jèrè abẹ ṣàánú mi o. sí ò sí. ó sì yọ bàbá àbúrò mi ni látàná. nùkí lè mú suwa lóko mi ò mójú mi kàn mọ yá mi látàná ẹ dábọ̀ bàbá ẹ dábọ̀ ẹ ṣàánú mi. òun àti ta ló lọ. ó nìkan nù náà kódà àwọn ọ̀rẹ́ rẹ yìí àbáwí kẹjọ lọ gan ìyẹn náà ti á béèrè rẹ lọ́wọ́ mi nílé. ìlú bo náà a lọ. ìlú kọ oko aláàgànnù tí kí lè mú suwa. nítòsí wa yìí. bàbá. ọ̀wá tí ì rí látàná. ṣé ẹ ti fi tó àwọn agbófinró létí. mo ti wí sí yẹn. kí náà wá sọ o. níbi ìyẹn ṣe ìwádìí rẹ ìyẹn ṣe bá mi rí. ọ̀tún ọ̀rọ̀ àwọn agbófinró wa ẹ̀ máa sọ. kí ló sún ọmọ ẹ kí ló sún ọmọ ẹ Ìyálóde bọ́rọ̀ àwọn agbófinró bá tójú sí ọ àwọn aráàlú ni wọ́n wí kì í ṣe àwa àjọ ń gbófinró ni àjọ ń ṣiṣẹ́ papọ̀ ní àtàwọn agbófinró Kúnlé wọ́n máa lọ ń tiẹ̀ à ń lo ààfin báyìí ni tá a bá ti dá ààfin à á dọ̀rọ̀ rẹ̀ ìkàlẹ̀ tá a bá ti darí ààfin ìrìn ní pé ọ àmọ́ bò ní rí o rí o máa lọ ń tiẹ̀ máa lọ ń tiẹ̀ Ìyálóde ìṣó láàfin. ọ̀tún bó la ṣe òdìdí ọ. ìṣó láàfin bó lọ sí ń sọ̀rọ̀ báyìí. ọ̀rọ̀ ìtọ́jú sí mi torí pé nǹkan tó tiẹ̀ ń yà mí lẹ́nu jù nínú ọ̀rọ̀ yìí ni pé this woman this very woman bó ṣe ń hùwà ó máa ń hùwà bí ìgbà pé òun gangan fúnra ẹ̀ kì í ṣobìnrin àfi bí a ní pé kì í ṣàbíyamọ imagine kéèyàn sọ pé ká lọ mú ọmọ nílé ìwé ó ti di èèwọ̀ lẹ́nu iṣẹ́ ìjọba. níbo wọn ti ṣerú ẹ̀. ọ̀rọ̀ ń rò gbáà ni. tó bá rí mo wọnú ọ́fíìsì ẹ̀ ó wọ́ọ̀ṣì mi ni. ẹ̀yin èèyàn mi kí ni ṣíṣe báyìí torí kákárí kodò báyìí kò tán tí ń ṣe ni o ọ̀rọ̀ obìnrin yìí kò sì yẹ kó jẹ́ nǹkan tó máa falẹ̀ mọ́ bí a ò bá tètè pẹ́ kan rókò obìnrin yìí ẹ̀yin èèyàn mi tó bá fi lè dàgbà mọ́ wa lọ́wọ́ tán. ẹbọ ńlá ló máa gbà lọ́wọ́. tó bá sì ti ń gbà agbára wa ò ní ká and mo fẹ́ kó yé yín o bí òjò bá ń pàkan rẹ̀ gbogbo wa pátá báyìí òun lè jí ń pa o. yes gbogbo wa lè jí ń pa. ẹ jẹ́ ká tètè wá nǹkan tá a máa ṣe sí fast tèmi nìyà o. ẹ ṣe jẹ́ ká dáràn sí lọ́rùn. I think that is a good idea. kí ló sọ. ẹ ṣe jẹ́ ká dáràn sí lọ́rùn. ọ̀rọ̀ ló sọ. good yes tá a bá dáràn sí lọ́rùn tí okùn mu tán tó ti wọnú gbàgà ọ́fíìsì àròjù so a rí àwọn nǹkan mi. ẹ̀sà ojúbà ni rẹ ẹ dúró náà ọjọ́ mélòó la fẹ́ ṣe yẹn dà wọ́n bí yín ni
ọjọ́ mélòó la fẹ́ ṣe yẹn dà. bìtì báwo. obìnrin tí à ń wò yìí very intelligent woman ni ká dé tàkútì ọlọ́run ẹlẹ́ga fún gan obìnrin yóò lè kó sí. àní ká wá nǹkan tá a máa ṣe very fast that is it. ọ̀rọ̀ ló sọ. ẹ wo ẹ sinmi rọ̀bọ̀ rébè a kì í fi ọ̀rọ̀ àkìtàn bilẹ̀ tí a bá ní nǹkan tí a fẹ́ ṣe ẹ jẹ́ ṣe kíákíá. ọ̀fẹ́ pààyàn ni. kí nìyẹn. ọ̀pọ̀ olú ìbẹ̀rẹ̀ tó bá ra sọ̀rọ̀ pípa àbí jápàjáre Mr. K ẹ jọ̀ọ́ wá. Kí ló máa ń ṣe àwọn èèyàn báyìí náà? Imagine, this woman is just wasting my time. Oh, kí ló ṣẹlẹ̀? Mommy Lizzie, yes, it's me. Èmi ni, mo ti wà ní the shop now. Bọ́ ń parọ́ o. Ṣé bẹ́ẹ̀ sọ fún mi pé màá bá yín ní ṣọ́ọ̀bù ni? In fact, níwájú ṣọ́ọ̀bù ni mo wà báyìí, ẹ̀ tí ì ṣí ṣọ́ọ̀bù. Ẹ̀ tí ì ṣí ṣọ́ọ̀bù Mommy Lizzie. This one is not good enough now. Kí ló ṣẹlẹ̀ gangan? Ṣé mi ò lọ́mọ tí màá tọ́jú nílé ni? Please don't give me that one. This woman, you are getting on my nerves now. Yes, you are a liar. Useless woman, stupid woman. Please, gbẹ́nu sàn jàre, keep quiet. I know what I will do. I will give the job to another person. Ìgbà ìlójú yẹn wá já, stupid and senseless woman. Àwa ló ń bú yẹn o. Ẹ̀yin wo? Wọ́wọ́. Abeg. Wọ́wọ́. Ìyá, wọn ti fìbọn pàtẹ gbogbo orí yín lọ́yà. Move! Jésù! 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 Ẹ jọ̀ọ́. Tó bá já. Má lọ bẹ̀yìn ìwọ dúró síbẹ̀ yẹn ẹ̀yin méjì ẹ máa tẹ̀lé mi. No. Àwọn pípé ìburú gan o. Ọmọ èèyàn náà kún sí wẹ́wẹ́ tó báyìí. You, yeah, come and carry this thing. Ìyá. Ìwé. Kí ló ń ṣe gan-an? Òkú kì í sọ̀rọ̀. Instead kò dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dàá ẹ̀ wípé mi ò ti pa ẹ́. Ká ní mo ti pa ẹ́ ni. Ó ní ṣe tó jẹ́ pé ikú mo fẹ́ máa yọ́ mú ẹ. Madam, nígbà wo lẹ ti rí wọn gbẹ̀yìn? Láti ọjọ́rú tán ti dágbére páwọn lọ ọ́fíìsì láti rí wọn gbẹ̀yìn. Ọjọ́rú. Bẹ́ẹ̀ ni ọ́fíìsà. Wednesday tán ti dágbére ńlé páwọn lọ sọ́fíìsì òun náà láti rí wọn last. Ok, ta ni ẹ fúnra sí?
Kò sẹ́ni kankan. Ok, ṣé ẹ lè fún wa ní nọ́mbà kan nínú àwọn ọ̀rẹ́ wọn? Bẹ́ẹ̀ni. Àbí ẹ gbọ́ wípé àwọn àti ẹnikẹ́ni wọ́n ní èdè àìyedè tó lè wà nídìí ọ̀rọ̀ yìí? Rárá o. Ó tún ṣe ìwọ tó ní lọ́ọ̀kì tó ránu ọlọ́ngbà whatever bóyá tẹ̀ ṣùnú nígbà ní mi ò tẹ̀ mọ́ rárá ṣé wá ṣe ìwọ tó yẹ kó dákẹ́ pátápátá kó má tiẹ̀ sọ̀rọ̀ rárá. Èmi tí mo wọlé tí mi ò kí ẹ ọmọ nǹkan tó wà nú mi pé màá kàn sọ pé bá mi gé àtẹ́lẹsẹ̀ wá kẹ́ fi ṣe bá mi kì í fún mi àbí kẹ́ gé orí ẹ̀ kẹ́ já pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ ro mọ́ ata kẹ́ jẹ́ kí n fi wá gàrí. Ok, driver wọn kọ́. Driver àti driver àti mọ́tò àti madam náà lọ́jọ́ jáde ńlé lọ́jọ́ tá à ń sọ̀rọ̀ ẹ̀ dí bá a ṣe ń sọ ẹ̀ wọn ti padà wọlé. Fóònù ẹ̀ dà torí mi ò gba fóònù ẹ̀ rárá mo ní ká máa ṣọ́ ẹ bóyá wàá kàn ṣe 080 ṣì kan màá ní kàn gé ọwọ́ méjèèjì tó ní fi dá ẹni mọ́ láyé ẹ̀. Fóònù ẹ̀ dà. Àwọn sista. Ọ̀gá mi má dá lóhùn pálásà ló ń lò. Tàlàntì ẹ̀. Sista. Alábílẹ̀ ìyá ẹ̀ tó pé sista. Tani broda mama ẹ̀ àǹtí àbúrò mọ́mí ẹ̀ tó náwó. Mo ní fóònù ọwọ́ ẹ̀ dà. Mo ti fún wọn, mo ti gbà lọ́wọ́ mi, mo ti gbà lọ́wọ́ mo ti gbà. Ọ̀gá mi sọ wà ní strong room sir. Ẹ wá fún mi. Ìyá. Sá. Sórí àwọn ẹkún bíi pé ẹkún mo fẹ́ yọ yẹn. Bóyá kí n jẹ pa ẹ̀ka gbàgbé. Ìyálé ti bẹ́ẹ̀ ta. Torí ó wùwà bí òkú. Bí òkú ṣe máa ń wùwà ló ń wùwà yìí. Wùwà bí ènìyàn ló lè ní hope. Bóyá dákẹ́. Tó bá tẹ̀ máa kó máa sanwó sí wa náà. Pé ẹnikẹ́ni tí ó bá mọ̀. Kíá! Yes, sir. Ẹ rí IPO make sure pé gba statement ẹnu wọn kalẹ̀ so àwọn máa bẹ̀rẹ̀ iṣẹ́ wa with immediate effect. Ọ̀gá ọlọ́pàá. Yeah, madam. Nọ́mbà tí mi náà ló pè wọlé yìí. Good and fine. Pick it up, please. Hello, àǹtí mi. Níbo lẹ wà tí ń wá yín? Àǹtí ẹ̀ kọ́ ló ń sọ̀rọ̀. Ọ̀gá ọlọ́pàá, ẹ̀gbọ́n mi kọ́ ló ń sọ̀rọ̀ o. Tó o bá fẹ́ràn àǹtí ẹ̀. Ẹ farabalẹ̀. Tó fẹ́ rí àǹtí ẹ̀ sójú padà. Mo ń gbọ́. Before 2 p.m. lọ́la, mo fẹ́ kó gbé 20 million wá síbi tí mo wà yìí. 20 million naira kó tó dago méjì ọ̀la. Ló ṣe. Ó dáa. I'm telling you this. Níbo lẹ wà? Àti wípé níbo la ti máa gbówó yẹn bá yín? Gbàgbé ibi tí mo wà. Ìsàlẹ̀ òkun Bar Beach ibẹ̀ ni mo wà yìí. Tó bá fẹ́ gbé wá, má worry before 2 p.m. lọ́la èmi ni màá pè ẹ́. Màá sọ ibi tó máa gbé wá. Wá tẹ́tí kò gbọ́. Èmi tí mo ń bá ẹ sọ̀rọ̀ yìí mo máa ń jẹ èèyàn lóòyè ni. Agbárí ènìyàn ni mo máa fi ń mu ẹmu. Ṣó ń gbọ́ mi? Mo ń gbọ́. Ọwọ́ ènìyàn tí wọ́n ti dín tán kó mú ata ni mo fi ń wá gàrí kó fara ẹ balẹ̀. Tí 2 p.m. lọ́la bá ring everyone ni mama fídíò mama fi CD apá àǹtí ẹ̀ kan ọwọ́ àǹtí ẹ̀ kan àwọ̀ orí àǹtí ẹ̀ kan ẹ̀yìn ojú ẹ̀ ahọ́n ẹnu ẹ̀ eyín kọ̀ọ̀kan tó ní màmá yọ màmá gé màmá fi ránṣẹ́ sí ẹ ó ṣe ó bú sẹ́kùn. Rárá. 20 million before 2 p.m. Bye. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ti pa mọ́ mi létí. Madam ẹ farabalẹ̀. Ẹ ṣáà ti débí báyìí. Báwo mi?
ṣé wọn náà rí wípé iṣẹ́ kidnapping ń ṣiṣẹ́ kékeré rárá. bẹ́ẹ̀ni sà. sórí bí mo ṣe ń làágùn lórí ọ̀rọ̀ ẹ̀. sórí wípé kò sí àtọ́nú kidnapping àti bíríkìlíà tó ń rẹ́lẹ̀ àti kápẹ́ńtà tó ń kọ́lé àti fọ̀gánáìzà tó wà lójú títì pé ọlọ́run jọ jẹ́ kí táyà jọ kọ́kọ́ wá fún lọ́dọ̀ iṣẹ́ tó múni làágùn ni. IPO ṣe ti rí nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn ẹ máa make sure pé a track number ẹ̀ then you do your work ẹ lọ rí IPO before 24 hours ẹ má wọrí madam 20 million. ìkàwé náà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àwọn ọ̀nà ọ̀fẹ́ táwa ń jẹ ká tó sin ẹ̀dọ̀ jiná ká tó láyà láti máa jí àwọn arú àwọn èèyàn ọlọ́lá ìgbé bóyá ọlọ́run ni bóyá èṣù nínú fa lórí ẹ̀fẹ́ mi I don't know and I no wan care because wàá máa di this time 2 p.m. tomorrow 2 a.m. á wọlé fún wa ṣé o mọ̀. ọ̀rọ̀ dẹ̀ lójú ara ẹ̀ ṣe àti fún ẹni fóònù ẹ̀ káwá kúrò níbi tó ń ṣe kó a máa dá ẹ̀ bó ṣe wù ẹ̀ yálà já ẹ̀ mo ti gbàgbé kí n sọ fún àdùnní àbí kí ló kàn tó pé tó bá wù kó máa kọ́lọ́ padà ní sẹ́yìn máa bọ̀ ọ́ kó sọ pé òun náà police kọ́lọ́ dúró síbẹ̀ eré ló máa pé erùpẹ̀fẹ̀ gbẹ́fọ́ ni ẹ̀rọ ìlọ́wọ́ wẹ̀rẹ̀ ó tiẹ̀ ti fẹ́ ṣí ọ̀dẹ̀ sọ pé kò easy mo sọ pé ṣe kidnapping òsì bó bá ṣe ń làágùn ọpọlọ bó ṣe ń làágùn ọpọlọ ni àrùn ọpọlọ wa ń làágùn fún rẹ mi kọ́ mo ń làágùn ọpọlọ ló ń làágùn ọ̀gbẹ́ni dá fóònù yẹn padà síbi tó wà wà gbà lítà. ṣé o mọ̀ pé inú igbó ni àwọn agbófinró ti rí òkú láńbẹ̀ tí wọ́n ti ṣá wẹ́lẹ́wẹ́lẹ́. No. Guy, o lè believe pé nǹkan míì ti ń ṣẹlẹ̀ nínú Olúwa yìí. I tell you. Títí di àsìkò tá ń sọ̀rọ̀ yìí náà. Wọn ò tí ì rí Madam B pẹ̀lú driver ẹ̀. ọ̀rọ̀ Olúwa guy ó ti ń serious gan-an. Can you imagine? Kó má lọ jẹ́ pé wọ́n ti pa àwọn people ìdánù. How do you know? Cause up till now, àwọn agbófinró yìí wọn ò tí ì ṣe nǹkan kan nípa ẹ̀. You know what? Guy, má dé go. Kí ló dé? Mi ò lè jẹ́ kéèyàn kan wá jí mi gbé fáwọn tó ní mí. Ṣé báyẹn náà wá ni? But ilé ò tí ì ṣújú for crying out loud. Ọ̀gá, ṣé o mọ nǹkan tó ń sọ sá? Ṣé àwọn tá à ń sọ pọ́n jí gbé yìí ọ̀sán náà gbé wọn àbòrò? Wọn tí ì rẹ́ lómi tì náà wọ́n dẹ̀ ti ṣá ẹlòmíì wẹ́lẹ́wẹ́lẹ́. A ní mi ò lè jẹ́ kó jí mi gbé fáwọn tó ní mí. Oh my God. My guy, I dey go. Fún bó ṣe lẹ báyìí. Jọ, I dey go. I will call you. Wo ìwọ ló mọ̀ ṣáà dúró jẹ́ kí n sìn ẹ́. Ben, níbo ló lọ? Mo láìkẹ́ wọn máa fi wọn kan báyìí bá mi ṣeré mọ́ kí ló ṣẹlẹ̀ lọ́bù. Ẹ gbà mí mo kàn fẹ́ sìnyàn síta mi tí nìyà. expect kan dìde látẹ̀kan kí ló mí. Bàbá o irú yín méjì ládùúgbò kò sí. Wo arábìnrin má dùn bú ẹsẹ̀ mi o. Bàbá ẹ jẹ́rìí ẹ̀ tẹ́ ní mi ẹ̀ jẹ́ máa ṣe fún yín sọ kò sí kankan kò séwu. Yes. Àgbàlagbà Friday. Gbọ́ bàbá. Bàbá ẹ̀yin ọmọ ayé. Ìyá bàbá ó wà ń bẹ bàbá. Ayé ọmọ ayé. Wálé bàbá ó wà ń bẹ ọlọ́run. Ẹ relax. Ẹ̀yin boys sámọ̀rí yìí. Bàbá o iná bá wọlé ewu bàbá à ń gbé jáde kí a bọ́ sọ́wáyé. Bàbá o balance ẹ̀sùn yẹn la gbà. Ẹ rántí gba balance á. Bàbá yín náà lè fi kọ́ bàbá tíráìlì àgbà yóò dàbí àwọn kan. Ó pọ̀ bàbá ọlọ́run. Ìyẹn lẹ́yìn bàbá. Ẹ̀yin mi gẹ́ ti múra yín lẹ̀. Arábìnrin. Bàbá o. Lọ bá mi gbé ẹrù wá fún mi. Ẹ jayé orí ẹ máa lọ sí slap o. Àwọn student méjì tí wọ́n wá já fún yín lánàá ẹni lẹ máa break one to pieces. Ẹ gbọ́ bí ẹ yẹ ẹsẹ̀ wọn sọ́tọ̀ customer ti wà fún igbá àyà wọn lọ́wọ́ òkè àti kíndìnrín wọn private part wọn àwọn èèyàn ti wá fún èrò dẹ̀ pọ̀ ńlẹ̀ àgbọn yẹn ní tiẹ̀
ẹ mọ bírèkì ẹ o ẹ gbé àwọn yẹn wá bá mi ẹ gbọ́ olúwa ní fàgbọ́n ṣe. bàbá o ṣé àwọn tó kù yẹn sáà boys náà lè wá market fún wọn. free láti wá market. bàbá o báyìí lè ẹnu yìí ti fẹ̀. Mommy, when are you coming back? I will come back tomorrow. No, come back today. Till tomorrow. I'm not coming back today, no. Sọ ti gbọ́. Sọ ti gbọ́ ọ̀rọ̀ tó ń bá ẹ sọ. My dear, mo máa miss yín gan. No doubt about that. Èmi gan-an wọ́n ti miss ẹ already. In fact, gbogbo ilé ló máa miss. Wo lè kọ́ wọn ní ọkọ náà, ojú àwọn ọmọ yẹn. Níṣẹ́ ló ń ṣe bí ọkọ sọ pé ọ̀lọ́mọ ni. Ẹ̀yin náà mọ̀ pé meeting yẹn wà very important. Mo gbọ́dọ̀ lọ, ọ̀rọ̀ ẹnu mi yẹn gógó náà fẹ́ gbọ́. Òótọ́ yẹn gan-an ni bàbá mọ̀ gan-an. Kí n jí kọ́? Òótọ́ yẹn gan-an tó fẹ́ sọ yẹn mọ̀ díà. Òun gan-an ló ń bọ́dà mi lọ́kàn. Nítorí ó ní bẹ́ẹ̀ ṣe ń sùn tó ń gbà mí. Òótọ́ yẹn gọ́gọ́gọ́gọ́ mo gbọ́dọ̀ sọ torí tí n bá sọ àwọn ìlú yìí wà nù ewu o. Kì í jẹ́ kí à ń kàn. Mi o. Kì í jí kọ́? Kì í jẹ́ kí à ń kàn. Sorry, my dear. Okay, da. No problem. Don't worry. Okay, Be bye-bye. careful. Be careful. No problem. Okay. Bye. Give me the fucking gun! Let's go! Movement! Move! Right! Kòun ni. Ìmọ̀ ń dó yìí ká ni. Ṣé bá ti wá mọ̀ wò ni? Tí gbogbo àwọn ògo wa tí wọ́n fi kú tán pátápátá. Nǹkan tó ń ba èmi nínú jẹ́ níbẹ̀ òun ni ti àwọn agbófinró wa tí wọ́n kọ̀ láti ṣe ojúṣe wọn bí ọlọ́kọ bá ń rọkọ ṣé ó lè ní tàgbẹ̀ ò tó pọ́n mọ́ ni. Ó tọ́ lọ sọ torí àwọn tá a rò pa fẹ̀yìntì mú dúndùn ọsàn kíkan náà ń fún wa mú. Ẹ̀yin ènìyàn mi ẹ máa gbọ́ o àgbẹ̀ tó súwé pàjùbà ni kò sí èrè o bí kì í ṣe pé kí ọgbẹ́ ìsìn kó má bàa di aago mọ́ lọ́wọ́ lọ́dún nìyí pípè tí mo pè yín kì í ṣe eléyìí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ láàrin ìlú lásán o bí kì í ṣe pé bó la ṣe fẹ́ ṣe gan-an pàtó tí mo fi ní pa wá mú nínú ìlú yìí. Nǹkan tó dé mi lójú ni pé bí a bá ńlá àlá ńlá ìgbàgbọ́ tèmi ni pé a gbéra ńlẹ̀ tó ẹni ńlá lọ ni o. Bíi ti báwo. Ṣé bí a kóra wa jọ ni a ṣe ìwọ́de tí ò ní mú wàhálà dání a kóra wa lọ́dọ̀ àwọn bàbá olóyè a sì sọ fún wọn ẹ gbà wá o pẹ̀lú gbogbo làásìgbò tí ń ṣẹlẹ̀ nù lù wá yìí. Ó sì ń sọ̀rọ̀ bí òwe báyìí àwọn olóyè bíi báwo kí ló fẹ́ mú wa lọ́wọ́ gan tá a fi lè lọ bá kábíyèsí ká lọ fi ẹ̀hónú wa hàn ohun tí ń ṣẹlẹ̀ sí wa. Ṣé kábíyèsí sọ fún wọn pé àwọn ò mọ̀ kankan pa rẹ̀ ni. Àbí o. Àbẹ̀bí kò sọ́ba tí ò dá o ó lè jẹ́jọ́ èyí ni oṣù wọn àti pé sígbà bí ọ̀yọ́ débi táwọn àwọn àgbàdé ni. Pé kí ni. Wo kò sí aṣáájú tí ò ní fẹ́ sí dáadáa ó lójú ibi tó bá lè dé ó lójú ọ̀rọ̀ tí ń ti kábíyèsí létí ẹ wo ẹ̀yin nìyẹn àwọn tí ń bọ́ bá ṣiṣẹ́ gan ó lójú ọ̀rọ̀ tí wọ́n sọ fún kábíyèsí. Tó bá wá rí bẹ́ẹ̀ bó bá ti yá eégún ní kí ó mọ yá ọ̀rẹ́ wa o kí olúkúlùkù wa kí a ṣètò bí a ó ti mọ ṣe ara wa jọ láti fi àìdùnnú wa hàn sí àwọn aṣíwájú wa
nípa bí àwọn àjòjì gòdògbò ṣe ń pa wá bí ẹran o. àwọn àgbà náà tún pa lówe o wọ́n ní bí a kì í tẹsẹ̀ bómi tán ká má kí bí òtútù gbogbo ọ̀rọ̀ yìí pátá láfi tú àwọn ènìyàn wa létí wípé kí a fi tọkàntọkàn ṣe iṣẹ́ ìlú tó ṣẹlẹ̀ báyìí ẹ wo àwọn alálẹ̀ oṣù wa lọ. àṣẹ o. ok madam ẹ jẹ́ fún mi trọ́fì kan bẹ́ẹ̀ ẹ ṣe. ẹ jẹ́ fún mi kọ̀ ẹ ṣe. owó sà. èló ni. 250. Tí mo bá ń bọ̀ máa gbà ṣe ìrùkẹ́. Olú. Báyọ̀. Olú. Báyọ̀ school. Mo ṣe bí ó yẹ kí wọ́n náà wà lára àwọn tó ń ṣe ìwádìí àwọn tó ń jí gbé lọ ni. Ó sì yẹ kó wà pẹ̀lú àwọn agbófinró ẹgbẹ́ rẹ̀ nínú igbó tí wọ́n ń wá àwọn ọ̀daràn náà. Báyọ̀, o gbọ́ ọ̀rọ̀ tó sọ dáadáa. Àmọ́ mo fẹ́ béèrè kan lọ́wọ́ ẹ̀. Ṣé bí ẹ̀mí tó wà lọ́rùn mi, òun ló wà lọ́rùn gbogbo àwọn èèyàn tó wà nílùú? Àbí bẹ́ẹ̀ kọ́? Ó tún á dá mi lójú gbangba wípé ẹni tí ó kú tẹ́ sọ̀fọ̀ rẹ̀ tàbí tẹ́ máa gbé fúláwà káàkiri orí sàárè rẹ̀ lọ́dọọdún òun lẹ̀ ń wá Ọlọ́run ní fún iníyẹ̀ ṣe lórí mi. Anyway, bó ti fẹ́ máa lọlé ṣé kán fún ẹ nígò kan sí kó mú àbí báwo? Ó ṣe gan Olú, èyí tí mo rà yìí ó ti tó mi. Bó ṣe? Ọ̀dà. Ó dàárọ̀. Olú, ó máa fi mílẹ̀ sórí ìjòkó. Olú. Ẹ wò àwọn tó yẹ kó wà pẹ̀lú àwọn ọlọ́pàá ẹgbẹ́ kó máa ṣe. Irú orílẹ̀-èdè wo la wà yìí? Pẹ̀lú gbogbo bí wọ́n ti yan àwọn agbófinró àtàwọn ẹ̀tọ́ aláàbò pé kí wọ́n gbógun ti àwọn ajínigbé yìí àwọn ajínipa yìí. Síbẹ̀síbẹ̀ kò ṣe sórí kankan. Èmi ò tiẹ̀ mọ̀ pé wà ń bẹ látàárọ̀ ẹ̀gbọ́n ogun tá à ń sọ. Èmi ó ṣe fàájì ni. Àbí owó tó yẹ ká máa fún wọn àbí kò dọ́dọ̀ wọn lọ́hùn ni. Tó Olúwa nìkan ló lè ṣàánú wa lọ́wọ́ àwọn agbónipa yìí o. Ọlọ́kọ́ mọ̀ ṣàánú wa. Gbogbo ẹ̀yin alágbára tẹ́ ń fi ipò àti agbára yanni jẹ nínú ìlú yìí ẹ ṣọ́ra sí ẹ gbọ́ ìkìlọ̀ kí ọjọ́ ẹ̀san tó ké. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ojú Olódùmarè ò fọ́ bẹ́ẹ̀ létí bàbá ò di. Ẹni a bá wí fún ọba jẹ́ ó gbọ́, ẹni a sọ̀rọ̀ fún ẹ̀dá ìjó tètè gbà. Àwí ìfẹ́ àfọ̀gbà ní fọwọ́ àbámọ̀ bomi sẹ́nu. Àbámọ̀ sí àṣetán ó dá pọn kò mọ̀mọ́ sẹ́ni tó rẹ́bọ àbámọ̀ ṣe. Wọ́n ní dùgbẹ̀dùgbẹ̀ tó ń fì lókè tí ò já. Ẹ sọ fẹ́lẹ́nu kó sọ́nu sí ló dífá fún Ọ̀rúnmìlà níjọ́ wọn kó kùn ayélé baba lọ́wọ́. Bàbá ní báyé bá já oníṣòwò sí o ẹ jẹ́ àfakùn ayé dẹ́ngbẹ́rẹ́ 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 ni wọ́n àfakùn ayé nífẹ̀ẹ́ òun dáyé dẹ́ngbẹ́rẹ́ ni wọ́n àfakùn ayé nífẹ̀ẹ́ àkejì ọmọ dẹ́ngbẹ́rẹ́ ni wọ́n àfakùn ayé nífẹ̀ẹ́ làǹbẹ́bẹ́ dẹ́ngbẹ́rẹ́ dẹ́ngbẹ́rẹ́ gbẹ́ngbẹ́rẹ́ ni wọ́n àfakùn ayé nífẹ̀ẹ́ òun tólú dẹ́ngbẹ́rẹ́ ni wọ́n àfakùn ayé nífẹ̀ẹ́ Ọọ̀ni dẹ́ngbẹ́rẹ́ 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 ni wọ́n àfakùn ayé nífẹ̀ẹ́ làǹbẹ́bẹ́ ẹ jẹ́ àfakùn ayé dẹ́ngbẹ́rẹ́ dẹ́ngbẹ́rẹ́ dẹ́ngbẹ́rẹ́. Gbogbo ẹ̀yin alálẹ̀ àtẹ̀yin lọ́balọ́ba tí mo gbọ́wọ́ yín
ó mà dọ́wọ́ yín kòrún ni ìmọ̀ ń dó yìí ká ni bí àwọn àjèjì ṣe ń ya wọ̀lú mi tí wọ́n ń pa àwọn èèyàn nípakúpa yìí kò mọ̀ tẹ́ mi lọ́rùn ẹ mà wò mí ràn ni ẹ wá ràn mí lọ́wọ́ ẹ wá ṣe ọ̀nà àbáyọ fún mi bá ó ṣe kápá àwọn agbénipa yìí yèyé ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà ẹ wá gbẹnu mi ṣàṣẹ tó àgbàlá èṣù ẹgbẹnu mi ṣàṣẹ. ìdí nù tí mo ṣe pé ẹ̀yin orí adé sípàdé tòní kí lẹ fẹ́ ká ṣe. kábíyèsí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yóò le kò sì tún tá a tún máa gbàgbé àgbàgbà ọtí mọ́ níbi ọ̀rọ̀ dé dúró yìí èmi ìbá dá alábàá pé tó bá di ọrùn òní tá a ní ká tún pàdé kọ́ba kọ̀ọ̀kan ó wá pẹ̀lú àwọn olórí akọni ìlú ẹ̀ ká ṣèpàdé pẹ̀lú wọn. kábíyèsí ọ̀rọ̀ ni orí adé ọba ìlú alápẹ̀ sọ nítorí gbogbo ọ̀rọ̀ tó bá ti kàn sásùn ó di dandan kó kan síbí èyí tó bá sì kan orógùn kọ́. ó ti gbá kan ní. kábíyèsí ẹ ṣe mọ̀ pé bílùú ọba ti rójú tìlú ò tòrò àwọn jagunjagun ìlú là ń ránṣẹ́ sí pé wọ́n lọ kojú ogun ẹ dákun ṣé àwọn orí adé ààbọ̀ ọ̀rẹ́ alẹ́ àlà lògùn bí. àbí rárá o. ọ̀dà kò burú ṣé ẹ wá rí ọ̀rọ̀ tí odó bá dé mọ́lẹ̀ kò gbọ́dọ̀ ríta mọ́ bẹ́ẹ̀ mo ṣe fẹ́ ká ṣe ọ̀rọ̀ tá a sọ ní ìpàdé wa yìí títí tá a fi rọ́nà àbáyọ torí pé kí ni èèyàn ń wojú. Olódùmarè wọ̀ kan a jẹ́ pé àìwínú àìsí èrò níta àbágbénu iléeṣẹ́ nìkan nù wa ò gbọ́dọ̀ rò. bẹ́ẹ̀ni. kábíyèsí ṣé ká máa lọ ni àbí. ẹ fatapasẹ. láàfin ọba Adéwálé ẹ mọ jẹ́rìí. èyẹ gbọ́dọ̀ dídé èyẹ gbọ́dọ̀ wà fún yìí kó mọ̀ fẹ́nu bá nǹkan tó tó lọ. mọ jẹ́rìí wọn kó nǹkan wá fún mi. Mommy. Yes, dear. Louis, no bad. Oh. I'm happy to see so many beautiful things around here. Láti ìgbà tá a ti dé airport, títí tá a fi délé. Mommy, can you imagine? How you might exaggerate gan. They'll be like, ìlú yìí bí pé àwọn ẹranko ló ń gbé bíbí báyìí. I swear, this place is nice and cool. Oh my dear. Díẹ̀ ni nǹkan tó tí rí wàá rí oríṣiríṣi ohun mèremère bàbá ẹ ti sọ pé òun máa mú wa lọ sí abúlé. Are you for real, mommy? When you get there you see a lot of beautiful things. I can't wait. kò sáriwo ń bẹ̀ yẹn gbogbo ẹ calm ni no hustling and bustling. I'm telling you. That would be great o. tó bá wá dé ọ̀dọ̀ grandpa wàá wá rí àwọn ọmọ kéékèèké ẹgbẹ́ ẹ tẹjọ máa jókòó ṣeré níbẹ̀ yẹn wàá ròhun mèremère oríṣiríṣi. You enjoy the village, I promise you. I can't wait to be there, mommy. Okay, and you know what? There is eré òṣùpá and wo mi ò lè miss àwọn èèyàn tó fẹ́lẹ́ tó funfun pẹ̀lú ọbẹ̀ òṣìkí tí wọ́n fi irú tán ti fi pa lórí. You will enjoy the village. Mommy, what is the eré òṣùpá you made mention before? Eré òṣùpá tó bá ti di ọwọ́ ìrọ̀lẹ́ ní abúlé àwọn akẹgbẹ́ ẹ̀ báyìí wọ́n máa jókòó tó máa sọ story àwọn kan máa jó wọ́n máa ṣeré ń bẹ̀. Okay, you mean all my story for me, Abi? Bẹ́ẹ̀ni. Mommy, I can't wait to You be will there. enjoy it. That would be great. Then, Mommy, you deserve a hug. Let me come and hug you. I need to hug you for that. Yeah. Debbie. Yes, sir. Calm down. My dear, please. Yes, dear. Ball it that way. Look is for a it stone, that bad? please. It's very, very bad, please. Hold on. Look around, please, and get a stone so that I can quickly get out of this place.
Thank you. Put it at the back of the tire there. Where should I place it? Put it in front of that tire. Okay, sir. My dear, have you get your own there, please? I can't find any. What can I do for you? Why you go today? Hey, woman. Here, sir. You just okay, you should wear. Where move? Move. I don't have that so just move. Go to. Oh, Bella. What pass around? Make it channel. Please. Yeah. Please. Move. Please. Please. Hold on. Please. Please. Do Allah. Why move? Daddy. Why go move? Who are these people? My dear, please cooperate. My dear, please cooperate. They are big boys, please. They are big boys. Please, my daughter, don't kill her. Don't kill her, please. Please. Please, don't shoot. Please. Come. Let's go. Mo kí ẹ̀yin ọ̀dọ́ ìlú Alápẹ̀ àti gbogbo agbègbè rẹ̀. Kábíyèsí o. Orí adé ó gbè yín o. Ó dùn mọ́ mi nínú púpọ̀ wípé ẹ̀yin ọ̀dọ́ wa lè ronú dé orígun yìí. Bí ò bá ṣe pé fúnra ara yín lẹ fohùn ṣọ̀kan láti jìjàgbara ni, ó ṣeé ṣe kó ṣòro fún wa láti tètè rí ọ̀nà àbáyọ sí ìṣòro à ń pani nípakúpa tí ń ṣẹlẹ̀ lágbègbè wa. Àmọ́ o, wọ́n ní bómi ẹni ò bá tó ní ìwé àfi bọ́jú ni o. Bẹ́ẹ̀ni. Wọ́n wá rí wípé gbogbo àwa lọ́balọ́ba tí ń bẹ lágbègbè yìí a fi máa ṣọ̀kan láti tètè wá ọ̀nà àbáyọ ní kíákíá sí ìṣòro tí ń bẹ ńlẹ̀ kó tó pẹ́ jù. Àwọn alálẹ̀ gbè wá o. Ẹ ṣeun. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ tí bàbá sọ yìí o. A ti ẹ̀ ń gbọ́ fèrèfèrè pé ẹ̀yin ọ̀dọ́ fẹ́ ṣe ìwọ́de láti fẹ̀hónú hàn. Ẹ lọ ní sùúrù. Ẹ rántí pé tẹ bá ṣe irú ìwọ́de tí àwọn atiláwí bá gbọ́ tán bá dojú ìjà kọ yín kí lẹ fẹ́ fi bá wọn jà. Inú wa ti ẹ̀ dùn bẹ́ẹ̀ ti ẹ̀ ronú irú àwọn ìgbésẹ̀ àmọ́ ẹ lọ ní sùúrù. Ẹ jẹ́ kí kábíyèsí kí wọ́n gbé ìgbésẹ̀ tán fẹ́ gbé. Ìlú wa yóò ní bàjẹ́ o. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu kábíyèsí àti bàbá olóyè. Ẹ̀yin náà lọ́jọ́ ọ̀la wa, Ọlọ́run sì jẹ́ kẹ́ ẹ lálùbáríkà. A fẹ́ fojú sunkún yín o, a sì ní fojú sunkún yín lágbára Ọlọ́run. Tí wọ́n bá ti ṣèpàdé lọ́balọ́ba, gbogbo ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí gbogbo ẹ̀ ni ó níyànjú. Ẹ ṣoríire o. Kábíyèsí o. Mo kórí adé, mo kéjì gbàrà ìlẹ̀kẹ̀, mo kí gbogbo ẹ̀yin olóyè pátápátá. Lóko mi àti gbogbo àwọn ọ̀dọ́ ìlú, a fi àsìkò yìí a fi dúpẹ́ lọ́wọ́ yín kábíyèsí. A sì ń fi àsìkò yìí sọ fún yín pé gbogbo ìgbésẹ̀ tẹ́ ẹ bá gbé lórí bí ìlú wa yóò ti dáa, gbogbo àwọn ọ̀dọ́ ìlú pátápátá a wà pẹ̀lú yín. Àbí kí mo wé èèyàn mi? Bẹ́ẹ̀ni. Kábíyèsí o. Orí adé ó gbè yín o. Sùúrù ni ẹ mú o. Me kake yana me kake roƙa? Do Allah. Za ka ci ubanka da Allah ko? A gabanka za a ci matarka. They will rape your wife today. They rape your wife. You see him. You see how they rape your wife. From what? Hey, fuck your wife. Fuck her. Ọlọ́run. Go and fuck her. Ẹ dákun ẹ jọ̀ọ́.
mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ àwọn baba ńlá wa kí yín káàbọ̀ sípàdé yìí. kábíyèsí o. gẹ́gẹ́ bẹ́yìn náà ti mọ̀ pé a ti ṣe oríṣiríṣi ìpàdé lórí ètò ààbò gbogbo ìlú tó wà ní ẹkùn wa yìí. jẹ́ mo wá bí kí ni ṣíṣe. mo ti rí àwọn akọni àti àwọn alágbára tó bá yín wá. wọ́n á béèrè pé ǹjọ́ wá yẹ ká níyọ̀ ńlé ká máa bá wọn jà tẹ́bí tàbí kíyàwó máa jẹ wá lójú àríjàgbá kí ogun máa kó àwọn ọmọ aládé lójú àwọn akọni tó kojú ogun àwọn atọ̀rìnrìnwá kan wọ́n wá ń pa wá lẹ́yọ ẹyọ. ẹ gbọ́ o àìtódò tọ̀sí ní kọ̀ǹkọ̀ díjú olódò díjú tá a bá tọmọ ọkọ ṣe ìṣe ló yẹ ká bá wọn dọ́gba ní gbogbo ibi tí wọ́n bá ti ń bú bàbá ńlá wa. Lónìí ni kò ní dọ̀la o tá ó mórí okòó ṣọ̀ọ́dún tá a wá gbo dẹ́kun fún àwọn tí ò tó kan tí wọ́n fẹ́ máa pera wọn ní mẹ́jọ. kábíyèsí ọ̀rọ̀ lẹ́sọ̀ nítorí pé ọ̀sáwò ìwòrìwò níta abádìjọ wò gógó ní gún ẹ wò òní gan-an láwa gbò tí jẹ́ dẹ́kun fúnra wa nítorí pé máyùnlé máyùn odò wàhálà tí ń bẹ ńlẹ̀ yìí lónìí gan láwa gbò fún èmi ò bá mú wá lábàá pé ká yan àwọn ikọ̀ kan tí wọ́n máa jẹ́ aláàbò fún wa láti ìletò kan sí ìletò kan ká lè súnra àsòforí lóṣù ká. kàbíyèsí o àwọn Yorùbá ló sọ pé boko ò bá jìnnà ilé yìí kó nígbà tí gbogbo wa ti gbà lórí pé ká dá ìgbìmọ̀ àwọn ẹ̀ṣọ́ kalẹ̀ àwọn ẹ̀ṣọ́ tó ṣe pé wọ́n máa dáàbò bo ìlú wa yìí tí a sì máa ṣàfojúsùn rẹ̀ gẹ́gẹ́ bí ojúlalá kan fi sọ́rí Yorùbá ni wá o aṣíwájú sì nìran Yorùbá àmọ́ orúkọ tí a máa wá pe kọ̀ọ̀hún ni ò tí yé mi tó. ọ̀rọ̀ ni kábíyèsí ibo orí pọ̀ sọ èmi ò bá kàn wá mú wá lábàá pé bá a bá lè pe orúkọ àwọn kọ̀ọ̀hún ní àjìjàgbara. àjìjàgbara. kábíyèsí aládé o adé apẹ́ lórí gbogbo yìí o àṣẹ apẹ́ lẹ́nu ìrùkẹ̀rẹ̀ adókinni mọ́ yín lọ́wọ́ ẹ̀yin jagunjagun àní ṣòlé lọ àní lòdì àlọ́ ọ̀bọ̀ àjìjàgbara náà dà àmọ́ kò kún tó ń tèmi èmi ò bá kúkú mu lábàá wá pé ká máa pè wọ́n ní akitì. akitì ọmọ. ẹ mọ̀ pé ogun la fẹ́ lọ́jà yìí a sì gbọ́dọ̀ kojú wọn a sì ṣẹ́gun wọn. ẹ gbọ́ báwọn bàbá wa ṣe ń kọ́ ni. wọ́n ní akitì ló lè jà o. ìjà ló lè jà o. ó pé para ó fi dá. ìjà ló lè jà o. orókì bí ìbọn. ìjà ló lè jà o. àjàfara lòkúta. ìjà yóò dáa fún yín kábíyèsí o. kábíyèsí o. akitì dáa lóòótọ́ ṣùgbọ́n èmi ìbá dábàá pé ká pè wọ́n ní àmọ̀tẹ́kùn. àmọ̀tẹ́kùn. bẹ́ẹ̀ ni àmọ̀tẹ́kùn. ẹranko onímọ̀ ń já mọ̀tẹ́kùn. bẹ́ẹ̀ ni. ètò àbá fi máa pè ní àmọ̀tẹ́kùn kábíyèsí kí ló dé tí gbogbo wa òkú panu pọ̀ ká pè ní olólàájù nítorí pé gbogbo apáta la mọ̀ pé kìnìún ló lórí gbogbo ẹranko nínú igbó kàkà kí kìnìún sì ṣàkàkù ẹkùn ni ó kálukú sọ díẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. bẹ́ẹ̀ni. ẹ já gbé ní kìnìún. kábíyèsí wọ́n rí sọ o ṣe rárá tí ń bẹ ńlẹ̀ tó bá ní kìnìún náà ní ká pè wọ́n ṣe mọ̀ pé tí kìnìún bá bú ní gbó ramúramù gbogbo ìlú ní ọ̀sà kíjokíjo mo fara mọ́ bá jẹ́ kìnìún náà ní déédéé ó ti lọ ẹja fi kìnìún. akitì ń dà. akitì bò wọ́n ní kìnìún là mọ̀ pé kìnìún tán gbìngàn la fara mọ́. ọ̀dà kò burú ẹ̀yìn náà dà ọba àlọ́ alápẹ̀ mo rí pé o ti fẹ́ sọ̀rọ̀ látẹ̀kàn jágbọ́n tó fẹ́ wí. bẹ́ẹ̀ ni orúkọ kìnìún halẹ̀ lóòótọ́ ẹranko tó burú ni ṣùgbọ́n
kò lágbára tí a lè fi wé ti àmọ̀tẹ́kùn. Gbogbo bíburú kìnìún ò jórí ilẹ̀ lọ. Ẹ mọ̀ pé gbogbo ọdẹ tàbí agbófinró tí kò bá ní ju ìmọ̀ kan ṣoṣo lọ kò lè kẹ́sẹ̀ járí níbi irú ìpèníjà yìí tó ń kojú wa lọ́wọ́lọ́wọ́ ní àgbègbè wa. Ṣé ẹ wá rí àmọ̀tẹ́kùn? Ìwádìí fi yé wa pé ẹranko tí ó burú ni, kì í sì sun àsunpìyè. Kò síbi tí àmọ̀tẹ́kùn ò ti lè pa itú tó bá fẹ́ pa. Bó ṣe orí igi déédéé, bó ṣe nínú odò tàbí lórí ilẹ̀. Akọni ẹranko tí kò láfijọ láàrin àwọn ẹgbẹ́ rẹ̀ ni àmọ̀tẹ́kùn jẹ́. Kì í rẹ̀, bẹ́ẹ̀ ni kì í ṣojo. Ó láyà ju kìnìún, bẹ́ẹ̀ àmọ̀tẹ́kùn kì í pa ẹran nípakúpa. Gbogbo àfojúsùn rẹ̀ ní ọwọ́ rẹ̀ máa ń tó. Kì í sì jẹ̀jẹ̀kújẹ. Paríparí rẹ̀, ẹranko tí ó mẹ́tò tí ó sì lóye gidigidi ni. Òótọ́ ọ̀rọ̀ lọ́ba àlù alápẹ̀sọ̀. Wọn ò jẹ́rìí sọ́rọ̀ ẹ pé lóòótọ́ àmọ̀tẹ́kùn ẹranko tó ní sùúrù ju gbogbo ẹranko tó kù lọ ni. Ọdẹ sì ni nínú igbó. Àmọ̀tẹ́kùn dá. Ọ̀dà kò burú. Akọni, bó o lẹ ti rí gbogbo ń tà ń sọ yìí sí? Kábíyèsí, gẹ́gẹ́ bí ẹ̀yin bàbá wa, ẹ̀yin lẹni tí eré bá jẹ tí òyò, ìgbẹ́ lójú ó ti. Ló mú mi fara mọ́ àmọ̀tẹ́kùn tẹ́ ẹ sọ yìí. Nítorí ogun la fẹ́ lọ lé kojú. A sì gbọ́dọ̀ dúró gẹ́gẹ́ bí akọni ni. Ọ̀dà, ẹ ṣeun mo dúpẹ́. Ó ti wá hàn gbangba dá mi lójú báyìí wípé gbogbo wa ti gbà pé ká sọ ikọ̀ tí a fẹ́ dálẹ̀ náà ní àmọ̀tẹ́kùn. Ok sà, bó bá ṣe jẹ́ máa padà pè yín sà. Ok sà, yes sà, bye bye sà. Ọ̀rẹ́, ǹjẹ́ o mọ̀ pé wọ́n ti ń gbèrò àti dá àwọn ẹ̀ṣọ́ aláàbò tó máa pèsè ààbò tó múnádóko ní àwọn agbègbè wa yìí? Àdìsá. Ẹ̀rín yín sì ń pa mí. Àwa agbófinró tá a ní ẹ̀kọ́ tó múnádóko, a ò ṣẹ́gun àwọn tí à ń wí yìí. A bò sì bọ́ sí ẹ̀yin tí ẹ ò ní ìmọ̀ bí a ṣe lè kojú wọn tàbí bí a ti ṣe lè lo ìbọn òyìnbó. Gbadebo, jẹ́ kí n sọ kíkan fún ẹ. Sọ́rí gbogbo àwọn agbésùmọ̀mí yẹn, ìbọn ni, idà ni, akọni tí wọ́n fi ń ṣọṣẹ́ káàkiri gbogbo. Kò jẹ́ nǹkan kan, kí ni mo sọ? Kò jẹ́ nǹkan kan níwájú àmọ̀tẹ́kùn tá à ń sọ yìí o. O fẹ́ gbọ́, tí wọ́n bá di igi ní ẹni èrè alágbègbè wa yìí, àmọ̀tẹ́kùn máa ṣe kí ni? A hú wọn tí gbòǹgbò tí gbòǹgbò. Gbadebo àbí kí ni wọ́n ń pè é? I want you to know one thing. Sórí tó bá rí ibi tí wọ́n ti ń ṣe àpérò láti má jẹ́ kí ẹ̀ṣọ́ aláàbò tó ń fẹ́ dá kalẹ̀ yìí kó kẹsẹ̀ járí, jìnnà síbẹ̀ o. Bí bẹ́ẹ̀ kọ́, I repeat, bí bẹ́ẹ̀ kọ́. Ẹ̀yin orí adé, ẹ mọ̀ pé ẹ̀yin náà la fi ń mí ni. Ọlá yín làwọn ajẹ́lẹ̀ fi ń mí. Torí pé ẹ̀yin lẹ súnmọ́ àwọn aráàlú, ẹ̀yin lẹ máa tètè gbọ́ ẹ̀dùn ọkàn àwọn aráàlú káwa ò tó gbọ́. Ṣùgbọ́n sà, àfi ń dá yín lójú wípé àwọn ikọ̀ aláàbò tẹ́ ẹ fẹ́ dá sílẹ̀ yìí,
mo fi ń dá yín lójú àtèmi àti àwọn ajẹ́lẹ̀ ẹgbẹ́ mi àtìlẹ́yìn tó bá jẹ́ ká ṣe fún yín tó bá yẹ ká ṣe fáwọn ẹ̀kọ́ wọ̀nyí a ó gbìyànjú láti ṣe kí wọ́n lè kẹsẹ̀ járe. kábíyèsí kí ni àrídánilójú pé àwọn ọmọ ogun àmọ̀tẹ́kùn yìí wọ́n lè kápá àwọn ajínigbé ajínipa tó di tọ́rọ́ fọ́n kàlú yìí torí oríṣiríṣi àtìlẹ́yìn láti ṣe fáwọn agbófinró wa o tó jẹ́ pé pàbó ló já sí. ajẹ́lẹ̀ oríṣiríṣi ẹ̀rí ló ti fìdí ẹ̀ múlẹ̀ táwa gan sì rí tó dá wa lójú pé àwọn ọkọ̀ aláàbò àmọ̀tẹ́kùn tá à ń sọ̀rọ̀ nípa èyí wọ́n ó ṣe dáadáa ju àwọn agbófinró wa lọ. àmín ọlọ́run ajé orí bẹ́ẹ̀. mo kí ẹ̀yin ládéládé o ṣé ẹ rí àwa náà ti ń gbìyànjú láti wá ọ̀nà àbáyọ yìí ti pẹ́ ṣùgbọ́n ó wá dáa tó jẹ́ wípé ẹ̀yin ládéládé gangan lẹ gbé ìgbésẹ̀ àlàáfíà yìí láì fi tẹlẹ́yà sí tàbí ti ẹlẹ́sìn gẹ́gẹ́ bí akẹgbẹ́ mi ti sọ a ṣetán láti ṣe àtìlẹ́yìn tí ó bá yẹ fún ikọ̀ náà ṣùgbọ́n o a tún gbọ́dọ̀ ṣe ìpàdé mélòó kan sí. ẹ ṣeun ẹ̀yin ajẹ́lẹ̀ wa ọlọ́run olódùmarè yóò máa ràn yín lọ́wọ́ àṣẹ iṣẹ́ yín yóò máa lọ síwájú àṣẹ. nǹkan kan ni mo fẹ́ pe àkíyèsí yín sí èkínní mi ò ní fẹ́ ká dá ètò àmọ̀tẹ́kùn yìí sílẹ̀ kẹ́ ẹ wá ti tòṣèlú bọ̀ torí pé tá a bá ṣèyí èyí ò ní jẹ́ kí ètò náà kó mẹsẹ̀ járí nítorí náà ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká fi ti òṣèlú bọ̀ èkejì ni pé ẹ má gbàgbé níbi ìpàdé yín àwọn kankan tó so mọ́ ètò tí a fẹ́ dálẹ̀ tó so mọ́ nídìí ìkíní owó oṣù àwọn òṣìṣẹ́ èkejì ọkọ̀ tí wọ́n máa fi rìnnà ṣiṣẹ́ ẹ̀kẹta àwọn nǹkan àjẹmọ́nú wọn ẹ jọ̀ọ́ ẹ bá wa fi eléyìí sọ́kàn nígbà tẹ́ bá ń ṣèpàdé yín olódùmarè yóò fún yín ṣe. àṣẹ àṣẹ. ọ̀rọ̀ tẹ́ sọ òótọ́ ni kábíyèsí èmi àti àwọn ajẹ́lẹ̀ ẹgbẹ́ mi a fi ń dá yín lójú pé níwọ̀n ìgbà tí àwọn ikọ̀ tí ẹ fẹ́ dálẹ̀ yìí tàbí tá a jọ fẹ́ dálẹ̀ yìí níwọ̀n ìgbà tí ó bá ti so èso rere kábíyèsí gbogbo ohun tó bá yẹ látìlẹ́yìn àbí kílẹ̀ ni mo sọ gbogbo ẹ̀ la máa ṣe fún yín. ani mo ṣe tẹ ọmọ mi ní ngori bàbá tí ẹ jẹ kokun lè bẹyìn orí ńlẹ̀ ìyóòsà gbà mí o tani ọ̀nà dé o èmi ni o ọmọ ẹni kú yájọ ọmọ ẹni nù lọ. kí ló dé. ọmọ jèrè ọ̀rọ̀ ọmọ mi ọmọ ẹni kú yájọ ọmọ ẹni nù lọ àwọn arábí wọn dọdọ wa ní wọn bá yìnbọn ó ní iye létí ajó láti gbà tí ẹ ti ajó létí ẹ ti fìbọn balẹ̀ jẹ́ táwọn èèyàn kú dálẹ̀. ọ̀rọ̀ bá mi wọ́n bá tiẹ̀ kú bọ́ọ̀rù débi wórí nǹkan mi ní ọmọ tí mo fẹ́ wú orí bí gbà mí gbà mí. màmá ẹ rọ ọmọ yín ẹ ṣe sùúrù o ẹ máa rọ ọmọ yín kò sí kankan tó máa mọ yín ẹ rọ ọmọ yín kí ló dé sí ọ̀fẹ́ ká nì nílùú wọn ọ̀fẹ́ ká gbádùn olù mọ́ ni. torí ẹ mo ṣe mú wọn wá bá yín ẹ bá wa wá nǹkan ṣe sí. ẹ wá gbọ́ mọ̀mọ́ ẹ ṣe sùúrù ọlọ́run ó fún wa rí gbogbo ibi kíbi tó wù kó wà àáríṣẹ́ gbọ́ ẹ dákun ẹ torí ọlọ́run mo bẹ̀ yín. ìyóòsà alẹ́ ẹ rí ẹ jẹ́ pọ́ máa mi kú kí n rí báyìí n ò tiẹ̀ wá mọ bí mo lè yà sí pẹ̀lú arúgbó ara mọ̀mọ́ ewu orí. ẹ dákun
ẹ dábàá ẹ fi èdè nú àárí ọ̀dà ṣé bẹ́ẹ̀ tọ̀ mí wá ni bẹ́ẹ̀ni èmi náà gbìyànjú ẹ jẹ́ ìṣe tán ó pe gbogbo àwọn tó kù àjọ kórajọ àwọn ọmọ ibi tọ́mọ bá wọlé sí àárí àmú wálé. yóò sà má jẹ́ sunkún. ó yá má mú wọn lọ má jẹ́ rí wàhálà má mú màmá lọlé má jẹ́ rí wàhálà mú wọn lọlé. n ò tún rí kò tún já rí. Olódùmarè o ọ̀dà. wọ́n ní àgbà tó níṣu lọ́gbà tí ń jẹ kókóró ayé ẹ̀ má bá wí ara rẹ̀ níyọlẹ́nu adáṣọ má lo ara rẹ̀ nítàn ó dá mi lójú ọjọ́ bọ́kọ̀ àwọn ògbókò máa ní ẹlẹ́ni ní fi ṣogún jẹ ìjà sápálá ní jẹ́ yànmùnàgì arúgbó tí máa ń jòmùnú kún fi mú ara rẹ̀ jó gangan ni ibi tí àwọn yẹn wọlé sí ó di dandan kí n wá jáde. àbúròdó ẹ kú kó lè dáa tẹ́ ń ṣe à ń rí ọwọ́ yín iṣẹ́ dẹ̀ ń lọ ẹ kú dòdìmú òdì gan ẹ kú dòdìmú ẹ pẹ̀lẹ́ ọ̀rọ̀ tí mo bá wá ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni ọ̀rọ̀ àmọ̀tẹ́kùn táwọn èèyàn wá fẹ́ dálẹ̀ ẹ má gbà fún wọn o ẹ má gbà fún wọn àfọwọ́sí rárá inú wọn ò dùn sí ète ọ̀nà àti dàlúrú ni wọ́n fẹ́ gbé kinní yẹn gbà àdẹ̀fẹ́ 99% àwa èèyàn wa àfi ara mọ́ rárá ẹ jọ ẹ gbẹ́sẹ̀ lé kẹ́ni àfẹ́ we don't want it. Abudodo ó sọ̀rọ̀ ni. Har yanda kake magana nake mamaki. Don you are talking, you are surprising me. Kowane community suna da right su yi creating local security nasu. Every community have the right to create on its own local security. Àwọn eléyìí ò right. Ntí mo rí ò rí o, ntí àwárí ìwọ ò rí. Faramọ́ kìíní yẹn sẹ́ẹ̀. Wọ́n fẹ́ dàlúrú ni bá a ṣe wà together yìí tí gbogbo wa wà papọ̀ yìí is the best tá a bá ti break ẹ̀ ayé yẹn máa kúrú síbì kan ni ṣùgbọ́n ká jayé papọ̀ báyìí ká dàpọ̀ ká jẹ́rùra wọn is the best ẹ lọ announce pé ẹ fẹ́. To ai ni me dame kama a gurin ma you are look disturbed and you are not a security man. Are you one of the security man? Rárá. Nukumanaga, it doesn't disturb your business. Yes. It didn't disturb your office. Bangaya dama office naka, bangaya dama business naka ba. To keme me dama kama da kada mu hakan gama kan security dinga. Ó yé mi bí mi ò tiẹ̀ gbé díẹ̀ tán yan. Ke ba security man, ke ba koyin bane. Ó yé mi kò disturb mi. Kó dáa lè mi sọ pé bá a ṣe wà together yìí a gbọ́dọ̀ túká. Kò yẹ ká túká yẹn gangan lè mi sọ o. Ẹ pàṣẹ kẹ́ni àfaramọ́ ẹ má jẹ́ kó lórí oko gbọ́ kẹ́ tó sọ ẹ announce you are in position to do that now pé àfẹ́ we don't want it. To na fahimci da kake zuwa yanzu ga me kake so kí ló fẹ́ gangan. Ẹ̀yin tí mi ń fẹ́ ni pé ká wà papọ̀ kí gbogbo wa wà papọ̀ àtàwa àti wọ́ bá a ṣe wà yìí kájọ papọ̀ bẹ̀rẹ̀ dá wọn dúró ẹ má jẹ́ kí wọ́n ṣe ọ̀rọ̀ yẹn yé mi you are doing well wúbi ọmọ pé ó ń ṣiṣẹ́. Abin da kake so kenan wani ba komi ki ka tafi fenu kò sí problem unless we can do something about it. Ẹ bá ń pe àwọn ọmọ ẹ gbogbo àwọn òṣìṣẹ́ kí wọ́n fi jẹ̀gbádùn kí wọ́n fi entertain. Lele me kenan. Kai chief abin da kake so kenan ko to ba komi we can do something about it. No problem. Kì í ṣe bribe lélẹ̀ o pé mo mọ rírì yín mo mọ ṣẹ́ takuntakun tẹ́ ń ṣe ni o. To na ba komi. Àwọn ọmọ náà ni o. Ba komi. Not for you, just for your people. To ba komi. Chief. Okay, thank you. Kenan. So an gode to bari za ka wuce kenan ko? Ẹ tètè pàṣẹ kẹ́ ẹ sọ pé ẹ fẹ́ faramọ́ ẹ jọ̀ọ́ ìlú ò gbọ́dọ̀ dàrú we are together. Ba komi. To kai ku bude mai gate ku bude mai gate. Thank you. Ba komi. Bude mai gate ya wuce. Kai Yoruba mutanen gare
those people are very wicked with each other. Ka mutanenga. Auto. Oronsu ne ina ruwan biri da gada. Àwọn nabe da meni ba call me. Mo kí ẹ̀yin aṣíwájú ẹ̀sìn méjèèjì. Mo sì kí kábíyèsí ọba ìlú Ajébándélé. Mo kí yín púpọ̀ sà. Kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀. Ìdí tá fi pè yín kò le. Àwọn rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nínú ìlú wa. Ètò ààbò tó mẹ́hẹ nínú ìlú wa. Ìdí tá fi pè yín nìyí. Torí àwọn orí adé, àwọn lọ́balọ́ba, wọ́n dìde fún ètò ààbò tó mẹ́hẹ. Wọ́n dá ikọ̀ kan sílẹ̀ tó jẹ́ ikọ̀ aláàbò tí wọ́n pè ní Àmọ̀tẹ́kùn. Láti lè máa dáàbò bo dúkìá àti ẹ̀mí wa ní. Kálíbà máa lè sùn ní àlàáfíà tí ò ní sí ewu. Ṣùgbọ́n a fẹ́ mọ ìhà tí àwọn ẹ̀sìn kọ sí. Àtẹ̀sìn kínní àtẹ̀sìn kejì, ìhà wo ni ẹ̀sìn wa kọ sí? Ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kí a dá ikọ̀ Àmọ̀tẹ́kùn sílẹ̀ fún ààbò àwa ara wa? Ìdí nìyí tá fi wá pè yín o, kí ẹ wá là wá lóye lórí ọ̀rọ̀ náà. Kábíyèsí sà. O ṣeun Ajẹ́lẹ̀, mo kí yín o ẹ̀yin bàbá wa, ẹ ṣeun ẹ kú ìjókòó, ìlú yóò ní túmọ̀ wá lórí. Gẹ́gẹ́ bí Ajẹ́lẹ̀ wa ti sọ, gbogbo àwa lọ́balọ́ba la ti ṣèpàdé nígbà tí àwọn aráàlú wa ò jẹ́ ká gbádùn, tí ariwo ṣà ń ta gèè pé ìlú yìí máa ń dàrú. Kí ló dé tí ìlú fi ń dàrú? Wọ́n ní báwọn rìn lọ́sàn-án, ọ̀sán ò ṣe é rìn mọ́. Báwọn rìn lálẹ́, alẹ́ ò ṣe é rìn mọ́. Kódà àwọn àgbẹ̀ gan ò lè lọ sóko nítorí àwọn tí wọ́n ti jí gbé tí wọ́n sì pa nípakúpa. Ìdí rẹ̀ rèé tí àwa lọ́balọ́ba fi wá rí i pé àwọn agbófinró wa wọ́n ń gbìyànjú, ṣùgbọ́n ìbá dáa tá a bá lè dá ikọ̀ ètò aláàbò kan sílẹ̀ tí ó lè máa ran àwọn agbófinró wa lọ́wọ́. Ìdí rẹ̀ rèé tá a fi dá ètò Àmọ̀tẹ́kùn sílẹ̀. Àmọ̀tẹ́kùn yìí òun la rò pé gbogbo àwọn ihò tó mẹ́hẹ tí ọwọ́ àwọn agbófinró ò tó, àwọn Àmọ̀tẹ́kùn mọ̀ dí gbogbo àwọn ihò wọ̀nyí. Ìdí rẹ̀ wá rèé tí Ajẹ́lẹ̀ wá fi nítò ká kú pè yín kábí yín ṣé ẹ̀sìn òlòdì sí ètò tá a dá sílẹ̀, ṣé ẹ̀sìn faramọ́ àbẹ́sìn ò faramọ́. Ìdí rẹ̀ tí a ṣe kò pàdé mu ẹ ṣe ẹ̀ka àbọ̀ sí pàdé. Kábíyèsí mo kí yín. Ẹ ṣeun. Ẹ kú dìde o, adé ó pẹ́ lórí o, bàtà á pẹ́ lẹ́sẹ̀, igba ọdún kan ni o. Mo sì kí àwọn Ajẹ́lẹ̀ wa náà, ẹ ní ṣe é tí o, ẹ sì jèrè. Gẹ́gẹ́ bí ìwé mímọ́ Bíbélì tí í ṣe ti àwa Kìrìsìtẹ́nì ti ṣe wí, ọba tó dá ayé àti ọ̀run nínú ìwé Jẹ́nẹ́sísì orí kejì ẹsẹ̀ kínní, ó fìdí rẹ̀ múlẹ̀ pé lẹ́yìn ìgbà tí Ọlọ́run dá ohun gbogbo tán, ó dá wọn tàwọn tó gun wọn ni. Ìyẹn pé àwọn ogun ọ̀run ó yàn wọ́n tì wọ́n láti máa ṣọ́ wọn. Ìdí nìyí tó yẹ pé tẹ́ bá kíyèsí nínú ohun tí Ọlọ́run dá, ènìyàn tó ṣubú nìkan àbí ohun tí ènìyàn tó ṣubú nìkan bá ṣe, òun nìkan ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń lè pààbò fún. Ṣùgbọ́n àwọn tí Ọlọ́run dá tí kò dẹ́ṣẹ̀, tí kò ṣẹ̀ sí Ọlọ́run, ẹ jẹ́ ká wo bí koríko tàbí àwọn ẹranko, kò sí ohun tí a lè ṣe tí wọ́n lè parun. Bá sú koríko níná, ta lo kẹ́míkà tá a fi pa, á tún hù jáde láì gbìn. Tá bá tún wá tẹ̀síwájú nínú ìwé mímọ́, nínú ìwé àwọn ọba kejì orí 11, a rí àkọsílẹ̀ ìtàn kan níbẹ̀ níbi tí gbà tí ọba kan kú, ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ọba yìí kú, a fi ìkan nínú àwọn ọmọ rẹ̀ jẹ, èyí tí í ṣe ọmọ olórí. Ṣùgbọ́n nígbà tí kò pẹ́ tí ọmọọba yìí fi kú lórí oyè, èyí tí inú ìyá rẹ̀ kò dùn sí, ó sì dìtẹ̀ mọ́ àwọn ọmọọba yòókù, ó sì pa gbogbo wọn run. A rí i pé ìkan nínú àwọn olùtọ́jú ìkan nínú àwọn ọmọọba yìí, ó gbé ọmọ yìí sá kúrò nígbà tí wọ́n ń pa àwọn yòókù, ó dáàbò bò ó. So eléyìí sì jẹ́ ohun àṣírí láàrin àlùfáà àti arábìnrin olùtọ́jú yìí. Wọ́n gbé ọmọ yìí pamọ́ nílé Olúwa fún odidi ọdún bíi 6 títí tó fi dàgbà, tó fi ní òye kó tó lè jọba. Ṣùgbọ́n níbẹ̀ láti rí i pé àwọn ẹ̀ṣọ́
èyí tá à ń pè ní security people security ẹ̀yìn àwọn ọmọ ogun ilẹ̀ náà òun ni àlùfáà gẹ́gẹ́ bí àṣà wọn ní ilẹ̀ Israeli tí máa ń tàmì òróró ṣe ọba lórí bá dá májẹ̀mú èyí tí Yorùbá máa ń pè ní ìmùlẹ̀ láti ṣètò láti fi ọmọ yìí jọba dípò ọlọ̀tẹ̀ olórí èyí tó ń jọba lé wọn lórí. Àwọn security yìí la lò títí gbogbo ètò náà fi parí tá a sì gbé ìwé ẹ̀rí fún ọba náà. So àwọn náà láti lò láti fi ṣèdájọ́ fún olórí tó jẹ́ ọlọ̀tẹ̀ náà. So a ò lè fa ètò ààbò sẹ́yìn kó dàda bá wọ àwọn ènìyàn láyé tá a wà yìí ohun tó jẹ wá lógún gbogbo ohun tó wù kéèyàn ní àkọ́kọ́ rẹ̀ ní ààbò. So ajẹ́lẹ̀ bí mi ṣe rí sí rè kábíyèsí mo kí yín o. Gẹ́gẹ́ bí kábíyèsí mo kí yín o ajẹ́lẹ̀ mo kí yín o. ẹ ṣé gan sa. ìlú òde bàjẹ́ máa yín lọ́wọ́ adé ọ̀pẹ lérí o ìtọ̀yọ̀ ọ̀pẹ lọ́wọ́ àti ó sì pẹ́ lẹ́nu mo kí yín ajẹ́lẹ̀ púpọ̀. Thank you sir. òfin tọ́lọ́run sọ fún ànábì wa Muhammad. tí a fi ń ṣe ìdájọ́ nínú ẹ̀sìn Islam òun náà ni alukurani àti àdìsí ọ̀rọ̀ ànábì wa Muhammad. So àgbẹ̀ tí alukurani sì ń kọ́ wa àtàdìsí ni pé láyàdà anaka min àdúwìdà amù ẹ má gba ọ̀tá kan láyè kó máa wá dààmú yín nínú ìlú yín fariam sì bàbá kà ẹ ké ọ̀dọ̀ yín min àdúwìdà amù kọ́tà má bàa bà nǹkan tẹ́ ẹ bá ní jẹ́. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ bá dà bisimilayi rahman rahim lèyìnlá fi kùrẹ́sì ọlọ́run ní ìrìn àjò téèyàn lè máa rìn tọkàn rẹ̀ ó balẹ̀ lọ́sàn-án láfi hemore látàsítà ìwà sẹ́fì àtìgbà tí wọ́n bá jẹ́ ìgbà ooru àtìgbà ọyẹ́ àtìgbà ìyálẹ̀ta téèyàn ó lè máa rìn tí ọkàn rẹ̀ ó lè balẹ̀ tí òfin ní sí pé ta ni ọmọ jíyàn gbé lórí ọ̀sán ta ni ọmọ jíyàn gbé ní òru òun náà ni security àlùkárì náà faramọ́ security gẹ́gẹ́ bí ẹ̀yin kábíyèsí wa ṣe sọ pé ẹ dá àmọ̀tẹ́kùn kalẹ̀. So oúnjẹ bá ti wá ní security yìí fálíyà bùdú rọ́bà asalibeti alẹ́ tí a ti á mọ mìjú yìí wà á mọ́nà mìíràn àwòfì yóò máa wá fi wá ní ọkàn balẹ̀ láàrin ìlú tí òfin ní sí jàgídíjàmọ́. Ó wá parí ẹ̀ pé security yìí ò bó ṣe lágbára tó ó ní àṣàrọ̀ bákùn ó lè mi ọlọ́run bá wà á kun ìlérí àmọ̀tẹ́kùn tẹ́ ẹ dálẹ̀ à ń yà lóko àdúgbò kún gbogbo àwọn ọ̀tá tó fẹ́ máa jí nǹkan yín gbé tó fẹ́ máa dá yín lọ́nà tó fẹ́ máa bà dúkìá yín jẹ́ nínú ìlú à ń yà lóko àdúgbò kún ọlọ́run lóun ọba yín gbá wọn mú fún ara àwọn fàyàsákùn fìlárìlì ìlú náà wà á wà nígbà tẹ́ bá ti ní security fáyà sórí kẹfà tààmù ìlú náà ẹ wà á wùgbẹ̀yìn wọn pé kò sí olè nílé ìlú mọ́ kò sí ẹni tí ń jíyàn gbé nílùú mọ́ kò sẹ́ni tí ń bà dúkìá yín jẹ́ mọ́ so gẹ́gẹ́ bí tí Kùránì ṣe tọ́ka nù so Kùránì náà faramọ́ àmọ̀tẹ́kùn gẹ́gẹ́ bí kábíyèsí ṣe sọ àti ajẹ́lẹ̀ so òfin ọlọ́run faramọ́. bẹ́ẹ̀ sísá adúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀yin aṣáájú ẹ̀sìn méjèèjì kábíyèsí adúpẹ́ púpọ̀ fún yín ọba Ajébándélé alága fún gbogbo àwọn lọ́balọ́ba àti gbogbo agbègbè rẹ̀ mo dúpẹ́ púpọ̀ fún ìfọwọ́sowọ́pọ̀ yín àti àtìlẹ́yìn yín torí tí ò bá sí yín ìwọ̀nba náà ni a lè ṣe a sì dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀yin ẹlẹ́sìn méjèèjì a máa rí yín bá a sì tún nígbàgbọ́ pé ìgbàkúgbà tí a bá tún pè yín ẹ máa jẹ́ wa a sì ń fi dá yín lójú lórúkọ mi àti àwọn ajẹ́lẹ̀ ẹgbẹ́ mi tó kù gbogbo ohun tó bá yẹ ká ṣe kábíyèsí tí ètò ààbò wa tí ó fi gbópọn tí ò fi ní sí lúkèrúdò tí ò fi ní sí wàhálà I promise yín gbogbo ẹ̀ la máa ṣe lágbára Ọlọ́run ẹ wá ní bínú máa ní kí akọ̀wé mi ò yọjú sí wọn á ṣètò kálíjò fún yín. ẹ máa kó pàdé. kábíyèsí adúpẹ́ ìdí rẹ̀ ká fi gbámọ̀tẹ́kùn kalẹ̀ ní kí ló dé tí wọ́n máa pààyàn pàkópa tí wọ́n kàn máa jí wa gbé ká ẹ ní pé kò bójú mọ́ ọkàn mi sì balẹ̀. gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé àwa akọni ìletò kọ̀ọ̀kan la wá bá yín lórí ọ̀rọ̀ àwọn agbésùnàní tí wọ́n ń gbé wa ní ìlú kọ̀ọ̀kan torí rẹ̀ la fi tọ̀ yín wá. wọ́n gbógun jà yín ìlú kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ lórí a fẹ́ bá Fani gbólóhùn tó rà mọ̀ pé Ifá kì í kúrò Ifá kì í ṣèké tó bá ṣe pé ọmọdé ìnífá mú
tó bá jó lórí bó ṣàgbà ni tó bá jó lórí káròdì máa sọ kárò sọmọdì kíjì ọ̀sá ti mọ́ gbófo. sẹ́sẹ́ olóńgó pèrè ẹ̀bìtì adé afọ Ọ̀rúnmìlà wọ́n ní kí fọ́ọ̀mù ọ̀sùn ọjà káàkiri ayé dá mi kó o ṣekú sẹ́sẹ́ olóńgó pèrè ẹ̀bìtì dá mi kó o ṣẹjá sẹ́sẹ́ olóńgó pèrè ẹ̀bìtì ẹ̀dùn ò léjà. ó sábàrá ó rìn bàrá adé afọ àṣálọ́fà ayìnlúlú ìjọ tí wọ́n ní kó wá jọ ọlọ́mọ wa lọ́fà tí ń sá kiri bó sá wọ́n mú bí ò sá wọ́n mú ẹ̀yin èèyàn mi ṣé ń bẹ pẹ̀lú mi. bẹ́ẹ̀ni. balógun àjàngìlá ní fámú o. bó ṣe rí lẹ́rú. balógun àjàngìlá kọ́ ni ó wà ṣáájú ogun o torí ọ̀rọ̀ tí fàyè ń sọ ọgbọ́n àti ète lẹ́fi lè ja ogun yìí lájàṣẹ́gun ọgbọ́n àtètè tí fásitì ń tọ́ka sí ni wípé ẹ wá obìnrin akíkanjú àti akọni kan tẹ́ fi ṣáájú ogun tí àjàngìlá àtẹ̀yìn tó kù tẹ́ gbárùkù tì pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ìṣọ̀kan àtìfẹ́ láìdálẹ̀ tẹ́ ẹ bá ṣe báyìí Ọ̀rúnmìlà ń fi ń búra ń fi Elédùmarè búra pé ogun yìí dandan ni ẹ ṣẹ ẹ sì borí kò jù bá náà lọ torí Odùfà tó tún jáde sọ fún wa pé sẹ́sẹ́ fún abẹ́rin ṣékéṣéké adíáfótìtì babajé adíáfúlátò sàásọdẹ tí ń koná yanranyanran ògènègènè aṣọ ọ̀ràdà adíáfọ̀ Ọ̀rúnmìlà wọ́n ní fọmọ sọdún ọdún yìí wọ́n ní tí wọ́n sọ lórí wọn ní kò sí tẹ̀mí Ifá ni wọ́n ń pa o ẹnikẹ́ni bá sọ pé ẹ̀ ní ṣẹ́gun ẹ̀ ló mọ́gbà ni. àṣẹ wàá àṣẹ wàá. torí pé kẹ́yìn sọ́lọ́ kì í rọ́lọ́ kùkù tí àgbọn kan kì í rójú kó tegbò mọ́lẹ̀ o àtọ̀tá alé àtọ̀tá oko Ṣàngó pàápàá yóò dáná fún wọn yá àwọn alálẹ̀ ó bá yín ṣẹ́gun lọ́sẹ̀ wọlé kò jù bá ń lọ o. ìkìlọ̀ rẹ o fún gbogbo kó wa ẹnikẹ́ni tó bá dalẹ̀ yóò fi kú ṣèbàjẹ́ o. sẹ́yìn òní sísọ ni gbogbo ẹni tó bá ti dalẹ̀ kọ́ balẹ̀ lọ. àbí kí wá tiẹ̀ nírú wa yóò tún mọ wá sọpá ń dalẹ̀ sí níbi abáadé yìí kò tún yá dalẹ̀ mọ́. ọ̀kàrẹ̀ akínrógun yọ ọ̀rọ̀ lọ́jọ́ ni bẹ́ẹ̀ ni bó ṣe rí nù ni. òun kò ló mọ́kà ní tèmi èmi mọ́nú tèmi. ọ̀dà tó bá wá rí bẹ́ẹ̀ iṣẹ́ di sísè nù. Mosty. We are celebrating. But we're paying because of reality. Or second motive run lórí issue tó dá mi láàmú gan. Ṣùgbọ́n lálẹ́ àná, wọ́n conclude. Well, lórí iṣẹ́ tá à ń ṣe to make millions láti wá òkè gan. A lè empower ọmọ wa pẹ̀lú irú iṣu tá a ti ní káde wá òkè. Olùwàjánu Ọlọ́run la rí gbà tá a fi ṣe wherever. Bẹ́ẹ̀ Jésù náà ló fún wa ní priority. I don't care. But at least for now, the little we have should be okay fún gbogbo wa. Well, àwọn tá à ń kidnap properties wọn àwọn eminent personalities and parliamentarians nílùú yìí ni táǹgọ̀ kò ṣàn àwọn àkúṣe tàbí wọn máa fi yàn jẹ àwọn tá a mọ̀ ẹ́ pé tá a bá yọ 15 naira nínú 500,000 tọ́ ni wọn ò ní fi ilẹ̀. Thank God or thank Satan wípé àwọn less fortunate people are strike wọn tí ò ní nǹkan kan and strike àwọn tó lówó wọn tó fi pọ́n wọn wá òkè adẹ́rì gbà. It might be work of God or work of devil. But now realize this time around we pay. It is time. They just stop. Let him share bye. You ask me why? Why? Okay. Which is sort of saying about successful. Either God or devil. I don't care.
wọ́n pe orúkọ kan ní àmọ̀tẹ́kùn ìfọwọ́sowọ́pọ̀ amalgamation àwọn ìbílẹ̀ àwọn àgbà àwọn ọba àwọn ìjòyè àwọn lóyè àwọn governors ministers honourable chairmen wọ́n realize pé eré wo lajá wa ń bẹ́kùn wọn ṣe níbo ni ajá fẹ́ dúró sí níbi tí tiger fẹ́ dúró à ń bọ̀sibọ́sí kìnìún tiwọn. It is not possible. Ó yẹ ká wà contented with what we've had. Ẹ tiẹ̀ gbọ́ mi gan-an. Eré wo la yẹ fẹ́ sá? Kò sí táyé bá máa sá ó máa pe ọ̀run ní bọ̀ọ̀dá ni. Tó bá dẹ̀ wọ ọ̀run á gbé ayé mi. Ó dẹ̀ lè wọ ọ̀run báyìí. Ó máa wọ ọ̀run báyìí ni. I'm not looking at it from one perspective and from our own angles. Àti wà òkè. Ẹ jẹ́ àjáwọ́. Bàbá olúkálùkù máa ṣiṣẹ́ tiẹ̀ ni o ṣé ká máa sá lọ ni àbí ká lọ kú ẹ wo àmọ̀tẹ́kùn àbí kí náà pè wọ́n máa tẹ́ náà ni o olúkálùkù ń ṣe tiẹ̀ ni o ṣé ń fọ́ ni ẹ má fọ́ náà. ẹ lo ibi tó bá lè là ń bọ́ ọmọkùnrin. ṣùgbọ́n ibì kan wà tó máa ń pè yín máa jà máa sá là ń pọ̀ ọmọkùnrin. abẹ́ gbójú náà. bàbá kí ló ṣẹlẹ̀ náà kí ni túmọ̀ kan tẹ́ pè wá fún ṣé torí ilé rẹ̀ ṣe pè wá náà iṣẹ́ tẹ̀mí ṣe yìí lèmi fi kó àwọn nǹkan jọ náà. gbogbo tájà bá kó jọ ọmọ olè ní oko àmọ́ àmọ̀tẹ́kùn ìbílẹ̀ lélẹ́yìí o. ọ̀rọ̀ yín ló ń jẹ́ kí n máa làágùn bíkọ́ mo rí i pé ẹ ti gbádùn owó ẹ ti gbádùn ajé ẹ mọ̀ pé tá a bá pa kìnìún àníròwó yẹn kò sí lẹ́nu ẹ̀ mọ́ ṣùgbọ́n àwọn kìnìún yìí wọ́n ti wá ní ìfọ̀n wọ́n ti lé ìkànnì wọ́n ti lóògùn wọ́n ti láyẹta. ó kè ṣe ká má pàdé mọ́ ní báyìí. Now listen, I love that. Mo mọ ẹ bá rántí mo àgbà tí mo pick yín up mo train yín tí bá ní kẹ́ dúró ẹ máa dúró ní bá ní kẹ́ fà wọ́n yẹ ẹ máa fà bá ní kẹ́ jẹ wọ́n ẹ máa jẹ wọ́n ó ní ohun tí mo fi tẹ́lẹ̀ ìkún tí mo fi ń sọ bẹ́ẹ̀ tẹ́tẹ́ máa ń ṣe ní àṣegbé ṣùgbọ́n èmi tí mo jẹ́ alpha yín tí mo tún jẹ́ omega yín sọ wípé it is over because this is a war between the federal government and our culture. Whatever sọ wípé ẹ fẹ́ padà read my lips I've done and I said my part zoom for me you can keep it on no darling. ẹ wá ọmọ èmi kàn ń jẹun ni mi ò tí ì yí o I dey tell you. ẹ jẹ́ ká bára wa sòótọ́ ọ̀rọ̀ o ẹ jẹ́ ká ro nǹkan tí dán ń sọ dáadáa o ogun ìbílẹ̀ lélẹ́yìí o a lè tẹ́rí sí o. ṣé bí dán ṣe lọ báyìí ìta nílẹ̀ báyìí ṣáà ní lè ṣe mọ́ ni. òdodo kọ́ ni kí dán tẹ̀lé wa náà. má dalẹ̀ o ọ̀dàlẹ̀ balẹ̀. bọ́bọ́ ní bá dalẹ̀ ńkọ́. abalẹ̀ lọ. ìrìn àgbàlagbà tí bá dalẹ̀ ńkọ́. ó balẹ̀ lọ. ọ̀ya kọ́ wà láàfíà ni wa. yóò sì rí bí bó ṣe yẹ kó rí. ògbórí ẹ̀ fọ̀dà. wọ́n wà láàfíà rẹ wá. àjàjì ládà. ọ̀ya àwọn tó láyọ̀ tì yín lẹ́yìn. ẹnikẹ́ni tó bá dé oríṣi apá bá a pẹ́ ní pààrọ̀ wọn. bọ́mọdé bá dé oríṣi ìrókò àkọ́wọ́ lójú ọ̀nà. ẹnikẹ́ni tó bá dojú kọ rúrù oko ni wọ́n ti rù pẹ́ wálé. ẹ má dalẹ̀ o ẹ má dalẹ̀ o ẹni bá dalẹ̀ kí ni ó ṣe. gbogbo ẹ tó bá dojú aburú kọ yín àbúrò jẹ tiwọn. ó yá ẹ dà sọ́hùn. ṣé ti dà sọ́hùn. àwọn tó la yóò tì yín lẹ́yìn. àwọn ìyá àjẹ́ àgbọ̀ tì yín lẹ́yìn o. olúbíkì ó tì yín lẹ́yìn. ọ̀sẹ̀ ibíkì ó tì yín lẹ́yìn. adigbàgbọ̀ ògùn kò tì yín lẹ́yìn. akínrógun yọ. bàbá mò ń jẹ́. níbo ni ká ti bẹ̀rẹ̀ iṣẹ́ wa gan-an. bàbá ọkùnrin kan wà ó dé láti ìlú òyìnbó àtòun
àtọmọ àtìyàwó àwọn ajínigbé kó wọn o. Àwọn agbófinró wa sì ṣèwádìí lórí wọn. Wọ́n ṣe òfin tó tó lórí ẹ̀. Wọn ò má ríbi kankan já ọ̀rọ̀ wọn sí. Ẹ dákun kí ni tá a fẹ́ ṣe lórí ọ̀rọ̀ wọn gangan. Ó ṣeun Akérògùn. Ohun tó mú wa dá Àmọ̀tẹ́kùn sílẹ̀ gan-an nìyẹn. Àmọ́ o kíní kan ló wá ń kọ mí lóminú o. Ó ní tí àwọn àgbà wa kọ̀ọ̀kan tí wọn ò tí ì fi ọwọ́ sí. Ẹ fi ọkàn balẹ̀. Ẹ̀tọ́ wa ní láti pèsè ayé tó rọrùn fún gbogbo aráàlú. Gbogbo àwa ajẹ́lẹ̀ la dẹ̀ ti pinnu. A ti ṣèpàdé bí a máa fọwọ́ sí ètò Àmọ̀tẹ́kùn tí ẹ fẹ́ gbé kalẹ̀ yẹn tí ó jẹ́ ìtẹ́wọ́gbà fún gbogbo aráàlú. Ẹ jẹ́ kán máa ṣiṣẹ́ wọn lọ, kò ní sí ṣòro. Ẹ ṣé mo dúpẹ́. Ìyálóde ṣe gbọ́ ohun tí wọ́n wí. Gbogbo rẹ̀ wọ́n kú gbọ́ kábíyèsí. Inú mi dùn. Kélédùà ó bá wa ràn wọ́n lọ́wọ́. Gbogbo ìlérí wọn lórí ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn Kélédùà jẹ́ kí wọ́n mú un sẹ́ni. Àṣẹ. Ó ṣé mo dúpẹ́. Lórúkọ gbogbo àwọn aráàlú pátápátá àtàwọn lọ́balọ́ba mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ wá bá wa mú iṣẹ́ náà ṣe ní takuntakun. Olódùmarè ó sì máa ràn yín lọ́wọ́. Mo kí gbogbo ẹ̀yin obìnrin ìlú yìí pátápátá o. Yóò dára fún gbogbo wa o. Ṣé ẹ rí ìlú tá a wà eku wó òkè bí eku? Ẹyẹ aké bí ẹyẹ. Ọmọ ènìyàn fọ̀n bí ọmọ ènìyàn. Gbogbo wa là á jèrè ọmọ o. Èmi ni mo pè yín. Kì í sì ṣèmi nìkan. Kábíyèsí ìlú yìí mọ̀ sí. Gbogbo àwọn àgbààgbà ìlú yìí wọ́n mọ̀ sí. Gẹ́gẹ́ bí gbogbo yín kúkú ṣe mọ̀ mí. Ẹ mọ̀ pé mi ò mà bò sí ṣe o. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ ráwọn tí wọ́n ń wọlé tí wọ́n ń pa wá nípakúpa tí wọ́n ń gbé àwọn ọmọ wa tí wọ́n ń gbé èèyàn pamọ́ tí wọ́n mọ̀ béèrè owó. Àwa kábíyèsí àti gbogbo aráàlú wọ́n ti dá ikọ̀ kan sílẹ̀. Ẹ bi mí pé kí lorúkọ ọkọ̀ wọn. Àmọ̀tẹ́kùn ni o. Àmọ̀tẹ́kùn. A sì já àjàṣẹ́gun nílùú wa yìí. Mo wá fẹ́ kí gbogbo wa kẹjẹ́ ká fọwọ́ tì wọ́n o. Ìwọ tó bá mọ̀ pọ̀ dára rẹ lójú bóyá ọkọ rẹ ló já lágbára o tètè lọ bá kó gbàgbára lọ́wọ́ ẹ̀ o. Bó bá jẹ́ pé màmá rẹ la lágbára tètè lọ bọ́ ní kó fún ọ nú ẹ̀ o. Bó bá sì wá jẹ́ pé báyìí náà lọ́lọ́ lọ́sàn-án àti lóru lọ kó o dé o kágbára ti wá ní o. Kí lọkùnrin ṣe gan tóbìnrin ò lè ṣe ní o. Ṣé bá wà níyá wọn? Oṣù mẹ́sàn-án la fi ro oyún wọn sí. Bó ni wọ́n sì wá kó yẹn wa kéré. Mo wá fẹ́ kẹ́ ẹ jẹ́ ká tì wọ́n lẹ́yìn ká pawọ́pọ̀ ká dúró tì wọ́n ká lè jà àjàṣẹ́gun nílùú wa á sì jà àjàṣẹ́gun pẹ̀lú ògbó Ọlọ́run. Ìdí tí mo fi pè yín nù o. Mo kí gbogbo ẹ̀yin obìnrin ìlú yìí o. Gẹ́gẹ́ bí èmi ìyálóde ìlú yìí kábíyèsí ló rán mi sí yín. Wọ́n ní kí n mọ̀ kí yín. Gbogbo nǹkan tí ìyá òòṣà sọ òdodo ni. Ẹ jẹ́ kí àwọn obìnrin ìlú yìí ẹ jẹ́ ká ti àwọn ọkọ wa lẹ́yìn kí ìlú ó lè bá tùbà kí ìlú ó lè bá túṣẹ́. Ẹjọ́ béèrè kan lèmi fẹ́ béèrè o. Ẹjọ́ ṣáwọn obìnrin tún ń jagun ni. Bẹ́ẹ̀ni ẹ sáhùn. Ṣé bọ́lá ọ̀sán ìjòkó? Ní kóbókóbó. Ẹ má bàjá. Ohun tí ò bá yé èèyàn á láàyè ni. Bẹ́ẹ̀ni. Kò yé ni. Obìnrin á máa jagun. Ìyálóde Ẹ̀gbá obìnrin ni. Tí sì máa ṣáájú ogun á máa ṣẹ́gun ni. Ìyá wa ẹ̀yin náà ó jagun á ṣẹ́gun. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé akin lè mi ìfìgbà kọ̀ọ̀kan ṣojo gbogbo obìnrin ìlú yìí látẹ̀lé yín lẹ́yìn. A sì jagun yìí lájà ṣẹ́gun. Àṣẹ. Ẹ wo gbogbo àwọn obìnrin pátápátá a ṣetán láti fọwọ́ tì yín báyìí bí ìgbẹ́ ẹ̀kẹ́ ṣe fọwọ́ tilé a ṣetán láti fọwọ́ tì yín lẹ́yìn bí ìgbà aláàmú ṣe fọwọ́ ti ògiri. Ẹ wo ìyá wa tí ẹ bá ti ń lọ níwájú báyìí bẹ́ẹ̀ ni gbogbo àwọn obìnrin pátápátá wà lẹ́yìn yín a sì jagun yín ní àjàṣẹ́gun. Tó bá ti yọ eégún yín ó yọ rẹ̀ tiwa náà. Gẹ́gẹ́ bí ìyá wa òòṣà ti sọ gbogbo àwọn obìnrin ẹ má jẹ́ aṣojo tójú ogun bá ti yá gbogbo wa là ń lọ. Yóò ìsà ọlọ́mọ ogun bọ̀ lọ́mọ ogun. Wẹ̀yìn rẹ̀ wò. Wọ́n ní bọ́gbẹ́gì ní ilé yìí ó gbèròkó bọ́gbẹ́gì ní ilé yìí ó gbèròkó ẹni gbèrò pé kẹ́mi mọ jèrè ọmọ ẹni gbèrò pé kẹ́yìn mọ jèrè ọmọ o wọ́n
gbégi ní ilé yìí yóò gbèrò ko. Gbèròkò bó gbégi ní ilé yìí yóò gbèròkò. Bó gbégi ní ilé yìí yóò gbèròkò. Ẹni gbèrò pé káwa máa jèrè ọmọ. Ẹni gbèrò pé káwa máa jèrè ọmọ o. Bó gbégi ní ilé yìí yóò gbèròkò. Àmọ̀tẹ́kùn Àmọ̀tẹ́kùn ẹ̀yin akú iṣẹ́ akú ìfọmọnìyàn ṣe. Akú ọ̀rọ̀ ìlú ó gbè wá ayé ò ní mú wa ayé ò ní dẹ̀ wá bí okùn àìmọ̀ abádójú ogun ǹjẹ́ tá a bá tiẹ̀ rí ẹni tí wọ́n bá mú sẹ́mi pé àwọn ará bí wọ́n máa ń múyàn tí wọ́n ó dèèyàn ní kó tó di pé wọ́n ó dọ̀bẹ́ de lọ́rùn. ẹ̀yin tí wọ́n bá wá múyàn tí wọ́n dèèyàn káàtẹ̀ pé wọ́n ti ẹ̀dẹ̀ kan nù wá sáré ni tó lè tú rẹ̀. gbogbo wa lè gbára wálẹ̀. ẹ̀yin tó bá jẹ́ gbogbo ara lè gbára wálẹ̀. ẹ jẹ́ wo orú tútárákùnrin wọ́n pa. tọ́ọ̀sà èmi fọwọ́lẹ́ ọ̀rọ̀ ní gbọ́dọ̀ jìgídẹ́rù ògùn nù èmi ló máa jí fọwọ́ tó jáwé fẹ́ ṣe òsì wá gbòǹgbò àrò tán ni ó ṣe kú pàgbé ní gbéyìí fagbé oṣù tán ni ó pàlùkò ní ibùyí kálukò àdìtúlà àdìrú àdìtúlà àdìyọ èèyàn kẹrin afẹ́fẹ́ mú afẹ́fẹ́ ní mímí ẹsẹ̀ ní àmúso adìẹ ní mímí olórùn àtòkùnbọ̀ fọ́nrán ayé ló kọ́ tá a pè wo okùn tú. èmi ló máa jí fọwọ́ tó jáwé fẹ́ ṣe òsì wá gbòǹgbò èmi ló máa bí wíjọ́ máa jí bóògùn sọ̀rọ̀ èèyàn ní dáwọ́ lọ́rùn ní jà wọ́n lè tó tó fẹ́ tó o bá rí mi lára tó o kò mí lábọ̀ tó o bá síjú bẹ́ẹ̀ kọ́ mi ọjọ́ dídí mọ̀ ní ọdún. ọdẹ́ẹ̀dùn omi lórí abasọ pẹ́ńpẹ́ ló kọ́ tẹ́ pọ́tà apáàdì abara jìnnìjìnnì ló kọ́ tẹ́ pẹ́tì ọmọdé tí àgbóyè ló kọ́ tẹ́ pè bẹ́ẹ̀ ẹni bá dojú bẹ́ẹ̀ kọ́ akọjá yẹ. tó bá wá rí bẹ́ẹ̀ orin láyé parí ẹ̀ ìjà gidi lálàá oko ìjà gidi lálàá oko kájà ó dúró kẹ́kùn ó dúró káwọn múrù wẹkùn káyè lájà lọ́wọ́ ìjà ní òní lè wò. chief. èmi rèé o. aróníṣẹ́ yín náà láti ní ká kàn sí yín. mo fẹ́ ká mọ̀ pé ọpọ́n iṣẹ́ ti sún síwájú nísìn. bẹ́ẹ̀ni sá. a ní ìdí àwọn wẹ́pọ̀n tó jẹ́ tìgbàlódé ta ló máa bá wa ṣí wọlé. chief tó wáyé pé ti wẹ́pọ̀n ni ẹ má wọrí bá a ṣe máa ń kó wa fún yín a máa kó wa fún yín kò sí problem. chief òdú ni wá àìṣe àìmọ̀fólókò yín ẹ̀yin náà lẹ̀ sì ní ẹnu òfìfo kì í dún yànmùyànmù so nípa ti weapon yẹn kò sí problem àmọ́ o ẹ kó tún gábàṣì ju ti tẹ́lẹ̀ lọ. ó gbé pẹ́lí dáadáa. ó ti fẹ́ràn owó jù. chief kò wá rí bẹ́ẹ̀ o. ẹ̀yin náà mọ̀ ìpè kínní kò ń ṣe nǹkan mi àpọ̀ ń díẹ̀ á jà lera wa lọ́wọ́ ni. ó yé mi ó bówó dé nìyẹn ẹ gbàgbé ẹ o mọ̀ pé mi náà wo ọmọ nǹkan bó ṣe ń wá báyìí máa tú jáde fún yín ni. alálẹ̀ ẹlẹ̀ yìí yóò mú ìdè lọ́kọ̀ọ̀kan ojú ló pẹ́ sí torí purọ́purọ́ kú ó kú ségbó náà ṣèkàṣèkà kú ó kú sọ́dàn oòrùn olóòótọ́ ló kú gbẹdẹmukẹ́ ó fẹ̀yìntì amúlẹ̀kẹ̀ àwọn ọmọ rẹ̀ náwó gbọgbọrọgbọ léèsì nítorí pé ẹlẹ́sàn ọ̀sán kò ní ṣàìsàn àbèrè yóò béèrè kò ní ṣàìbèrè wo kẹ́ni ó hùwà gbọ́dọ̀gbọ́dọ̀ kẹ́ni ó lè kú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́mẹ́ni ó lè náwó gbọgbọrọgbọ léni sí irọ́ pípa kò pé àmọ́ pẹ́ láyé ilẹ̀ dídà kò pé àmọ́ dàgbà kùjọ́kùjọ́ ṣe bí ọjọ́ àti sùn lẹ́bọ. ẹ̀wọ̀n bàbá ní amúlò ọ̀làlà àpárí ẹ̀rọ bẹ́ẹ̀ kí kẹ́kẹ́ parọ́rọ́ rẹ̀ lẹ́nu. ẹ̀yin agbófinró ẹ̀yin la tún bá nídìí ìwà àbàjẹ́ ó mọ̀ ṣe o tó bá ní omi lọ́sẹ̀ ẹja jiná wọn á jiyàn. kí ni tá a bá padà nǹkan. gẹ́gẹ́ bá bọ́jà bá lo ogún ọdún láyé tó ń lo ogún ọdún láyé ẹ̀rọ ògùn ní í ṣe. bẹ́ẹ̀ni. gbogbo iṣẹ́ ìbí tó ti ṣe ó yá máa kà. máa kà à ń jiyàn gbé fi gbowó à ń sì ń pààyàn fáwọn tí ń fi èèyàn ṣètùtù ọ̀la à ń fi tí ọ̀dà sówó kí ló wá jẹ́ ntọ́ bá kàn yín tẹ́ ẹ bá fẹ́ ni ẹ béèrè lọ́wọ́ wa kẹ́ ẹ dára wa. sáwọn àtọ̀ ń wò yìí ajẹni tó ń gbowó
à ń ṣe oníjẹkújẹ bí ẹ̀yin ọ̀dàlẹ̀ burúkú ẹ̀yin ìkẹyìn abàlújẹ́ ènìyàn bàbá wa rí bẹ́ẹ̀ gbé ọwọ́ ẹ̀ lé. ẹ mọ̀ ṣèkà láyé torí àtisùn o ẹ mọ̀ ṣèkà láyé o torí àtisùn wa bàbá dé ibodè a ó rojọ́. Àmọ̀tẹ́kùn! Àmọ̀tẹ́kùn! Ẹ wọ gbogbo bẹ̀ káàkiri ẹ kó gbogbo wọn. Lẹ́yìn ọkọ̀ kan lọ́wọ́ pálábà yóò máa ṣẹ́gi.